Subscribe to my YouTube channel, yorubadunonlinetv. Ṣó ṣeé ṣe kẹ́ ẹ sọ báyìí kí gbogbo àwọn yẹn sì máa gbọ́ pé tẹ́ bá ṣiṣẹ́ tí ó bá dáhùn káwá gbowó wa padà. Mo lè ṣe ọ̀nà. Ẹ sọ káwọn yẹn gbọ́. Tí mo bá ṣiṣẹ́ fún yàn. Ẹ sọ bí ẹ̀mẹ́ta ni o, mo fẹ́ kán gbọ́ dáadáa ni. Tí mo bá dáfá fún ẹ, tí Ifá ní ká lọ ṣe báyìí ká ṣe báyìí. Tí n bá ṣe tí ò bá ṣiṣẹ́ ẹ wá gbowó yín. Ẹ tún sọ lẹ́ẹ̀kan sí. Tí mo bá dáfá tó bá tí n bá ti sọ pé Ifá sọ pé ká lọ ṣe báyìí. Bàbá. Ìmọ̀ ẹ wo. Ẹmúwé wá kẹjẹ ń kọ́ kalẹ̀. Ìdímọ̀bìnrin ṣàfojúdá ní pépele kóògùn sí mọ̀ ní mí. Ìmọ̀ wá bá gbà. Bàbá. Ìsọ̀rọ̀ yẹn sọ. Tí mo bá dáfá fún yàn. Gbogbo ẹ̀yin lórí afẹ́fẹ́ ṣe ń gbọ́ o, mò ń gbọ́. Tí mo bá dáfá fún yàn. Tí Ifá bá ní a lọ mú ìgbà ká mọ̀ wò ká rẹ̀ bọ̀ ká. Owó yẹn lọ bí 50,000, 60,000. Bẹ́ẹ̀ ni tá a bá ṣe tó ní kò ṣiṣẹ́ kó wá gbowó ẹ̀. Tí ó bá ṣiṣẹ́ kó wá gbowó ẹ̀. Mi ṣe gáì mi kì í ṣe fọwọ́ náà. Gbogbo àwọn èèyàn mọ̀ ń gbọ́ wa káàkiri gbogbo àgbáyé. Àní mi ṣe fọwọ́ náà. Àmọ́ ṣe fíìmù. Alẹ́ mi ò kì í ṣe fọwọ́ náà. Ṣé ẹ̀dẹ̀ sọ pé kì í ṣe fíìmù là ń ṣe? Rárá, àṣe fíìmù o. Àṣe fíìmù. Láìfù orí àwòtọ́ ọ̀rọ̀ là ń sọ ilé ò kì í ṣe fíìmù. Bàbá, tẹ́ ẹ bá dífá fún èèyàn, tífá bá ní kó lọ mú nǹkan wá, kó lọ ṣe nǹkan wá, kó lọ ṣe nǹkan wá, tẹ́ ẹ bá wá fi ṣe ètùtù. Tí ètùtù yẹn ọba fín tí ọba gbà, ẹ dòwó ẹ padà. Ètùtù yẹ máa dá padà. Ètùtù ó fi. Tí ọba wa tẹ́ni yọ wà rí nǹpa nǹkan kan, bóyá fẹ́ gbàwé ìgbèlú tí oríwé ìgbèlú gbà, ṣé ẹ dá padà. Kò pọ́síbù mo ní màá dá padà. Ìdí ni pé ìdí tó fi dá mi lójú tí màá fi dá padà ẹ mọ́ ni. Mi ì lè gbé Ifá janlẹ̀. Ifá júwe fún mi tí màá ṣe. Ṣẹ́rí tí màá ṣe yẹn, kò gbọ́dọ̀ ju ọ̀sẹ̀ kan tẹ́ fi máa rápẹ̀rẹ̀. Kábíyèsí Elédùmarè. Tó bá ti jẹ́ Ifá, mo gbọ́ fà yẹn, mo gbọ́. Tí mo mọ̀. Ẹ bá ń kífá, ẹ bá ń kífá. Mo mọ̀ dáadáa. Ọ̀rẹ́ mi kan, kí ló ń pè l'Éjìogbè? Ọba nílé Ifá lè mímọ̀ sí. Ṣé Èjìogbè? Bẹ́ẹ̀ ni. Èjìogbè ọba Ifá ni ṣùgbọ́n ní abala bìkan. Àwa ò kà kún ọba Ifá. Kí ló ẹ kìlọ̀ ẹ k'Èjìogbè? Àwọn èèyàn fẹ́ gbọ́ yín, wọ́n fẹ́ mọ̀ pé babaláwo. Èjìogbè tẹ́ ń wò yẹn. Ní ọjọ́ kìíní àná Èjìogbè ṣe number 1 ni o. Èrú ẹni tí Èjìogbè bá balẹ̀ fún. Ifá jẹ́ kó yọ pé ká sọ fẹ́ nìyẹn pé kó lóòótọ́ dáadáa, ó lẹ́nìyẹn ń parọ́, ó ló nírọ́ ni. Ní Èjìogbè. Bẹ́ẹ̀ ni. Ọba nílé Ifá náà mọ̀ pé. Ẹ fìyẹn lẹ̀. Mo ń gbọ́ yín, mo ń gbọ́ yín. Ó nírọ́ wà lẹ́nu ẹnìyẹn, ó ló máa ń parọ́. L'Èjìogbè. Bẹ́ẹ̀ ni tí Èjìogbè bá balẹ̀ fún yàn. Ó sọ̀rọ̀ lórí èjì rẹ̀ ará ìsokùn ẹ̀dùgbàlájà lórí igi. Ọ̀kàn bá bí èjì tọ̀ mí wá. Èjìogbè tẹ́ ń wò yẹn. Ibi tọ́rọ̀ ẹ ti dáa jù kò ju bí 2 sí 3 tó ti ṣe tẹ̀lé. L'Èjìogbè. Bẹ́ẹ̀ ni. Ya mo ń gbọ́ yín bí lọ bàbá. Ibi èkíní ni pé ó dífá fún aláboyún tí Èjìogbè bá borí aláboyún ó sọ pé yóò bìtìbìtì re. Láì lo paracetamol. Nítorí pé ọjọ́ kìíní àná àwọn 3 ló dífá fún. Ó dífá fún ẹni tó sòpá. Ó dífá fún ẹni tó gbé ẹni tó soké. Ó dífá fún aláboyún. Ọ̀rúnmìlà ń bọ̀ láti ìrìn àjò kan. Ó pàdé ẹni tó sòpá lójú ọ̀nà. Ó wá ná sọ ní ìṣòro wà láṣẹ ẹrù tó ń rù kiri yìí. Ó ní kò sẹ́rù níbẹ̀, Ọ̀rúnmìlà ná sí ó làpapà parada. Kíní yẹn kúrò ń bẹ̀ ó ṣe báyìí. Ó láṣẹ owó ìṣòro ló ń rù kiri. Ọ̀rúnmìlà ló ti sọ pé ò ní ìṣòro. Ó dá padà síbẹ̀. Ó pàdé ẹni tó so ẹni tó gbé ike tó ká báyìí. Ọ̀rúnmìlà ní ẹni tó gbé pọ̀nyìn yé sọmọ. Ìṣòro rẹ̀ ó ní kò sí ìṣòro kankan lẹ́yìn. Ọ̀rúnmìlà ní kó kúrò níbẹ̀. Ó kúrò níbẹ̀ ó dúró báyìí. Ó ní bàbá dúpẹ́, ó ní Ọ̀rúnmìlà máa dúpẹ́, ló ti sọ pé ò ní ìṣòro, ó dá padà. Ó wá padà aláboyún lójú ọ̀nà, aláboyún ikú rẹ̀ àrùn rẹ̀ aláboyún ó kúnlẹ̀. Ó ní bàbá gbàhùn, òun ti gbé kúpọ̀n ó gbàrùn pọ̀n. Bóun ó ṣe bọ́ nínú ẹ̀ ló ń wá kiri. Ọ̀rúnmìlà fà wá báyìí. Ó ní ẹ̀là àrọ̀wà kó bìtìbìtì re. Aláboyún ilé á bìtìbìtì re. Àṣẹ. Àgántọ́ wà lábòsí. Àṣẹ. Alábìkú á da alábìyè. Àṣẹ. Gbogbo ohunkóhun tó lúkúlùkù ń wá pátápátá Olódùà ó jẹ́ kó bọ́ sí. Àṣẹ. Ṣé ẹ tún rí Èjìogbè yẹn? Ó dífá fọ́ bàálù. Ní abala bìkan. B'Èjìogbè bá dá fún yàn oníkẹ́nìyàn má mu ọtí àmujù. L'Èjìogbè kan náà. L'Èjìogbè. Ó sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ pọ̀. L'Èjìogbè bá balẹ̀ fún yàn oníká béèrè lọ́wọ́ ẹni pé ta ló ń wọ́ ọmọ tí ò jìnnà sí. Ẹni tí ìyá ọmọ ń jẹ. Ó sọ bẹ́ẹ̀ fún. Èjìogbè náà tó ní. Ó sọ bẹ́ẹ̀ fún, ó sọ Èjìogbè. Ẹni tí Èjìogbè bá balẹ̀ fún ti jẹ́ kó yé wa pé ẹnìyẹn tó bá jọkùnrin kò gbọdọ̀ fẹ́ ìyàwó ẹyọ kan. Arákùnrin kan pè mí. Mo fún àtọmọdé lẹ́nu. Kábíyèsí. Ó ní látijọ́ tí ọmọ òun ó ní ṣe ní máa ń sùn nínú kíláàsì. Ó lóun ti ná tó 17 million. Kí ló dé? Ó ní tó bá dé nínú kíláàsì báyìí ní ọmọ sùn. Wọ́n sì jọ wà lórílẹ̀-èdè Amẹ́ríkà ni. Wọ́n ti gbé fájẹlẹ̀. Wọ́n ti rúbọ kò sí nǹkan kan.
bàbá irú àwọn nǹkan báwọn kí ni nǹkan táwọn yóò ṣe sí. ní tá a lè ṣe ni pé ifá yẹn náà là á gbé janlẹ̀ mo sọ nǹkan kan fún yín nísìnyí tí a bá ti gbé fá janlẹ̀ tẹ́lòmíín bá ti lè gbọ́rúkọ èjì ogbè báyìí bí ìgbà tán gbówó ńlá fún yín ó jọ ọ́ lójú gan bọ̀ àwa tá à ń gbọ́ díìpù a kàn fi pọ́n lé ni ṣé ti gbọ́ àìmọye àwọn ọmọ fá kéékèèké tí solution tó wà lọ́wọ́ wọn ju tèjì ogbè lọ that's 100 èjì ogbè tẹ́ ń wò yẹn tó bá dá fún ẹni tó sì kílẹ̀ Ifá jẹ́ kó yé wa pé nìyẹn ò kú àwa ò sọ fún ẹ pé kò sọ hospital tó lè gbé lọ òkú là ń wò yóò sì kú ìyẹn èjì ogbè bẹ́ẹ̀ ni kábíyèsí a ti sọ fún ẹ pé mà náwó òkú rèé ṣé wá rí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn pé ọmọ yẹn ń sùn nínú kíláàsì oorun tó ń sùn yẹn ti mọ̀ pé iṣẹ́ wà àwọn àgbàlagbà ló wà ńbẹ̀ a wá béèrè kò sẹ́ni tó lè bá yé jà máa ń bẹ ayé ni a wá béèrè lọ́wọ́ Ifá kí la máa ṣe Ifá wá júwe fún wa nǹkan tá a máa ṣe rèé a wá lọ bẹ àwọn àgbàlagbà tí Ifá bá ti tọ́ka sí a wá lọ bẹ̀ wọ́n tá bá ti bẹ̀ wọ́n ẹ rí i pé gbogbo ogun yẹn ò lọlẹ̀ tó bá wá jẹ́ ẹni tó súnmọ́ bí a ní kó wá já ewé a já ewé oníbàṣe máa ṣe a tẹ odù sínú ẹ̀ pàyàjọ sí àgbè lálọ́ fi wẹ̀ lórí èṣù ẹ lọ fi wẹ̀ lórí èṣù a lọ fi wẹ̀ lórí èṣù láàlú ògiri oko ẹ lọ fi wẹ̀ lórí èṣù a lọ fi wẹ̀ lórí èṣù tá a bá wẹ̀ èsè yẹn òkú lára ẹ̀ àti pé sẹ́ẹ̀rí kì í sọ nǹkan fún yín irú ẹni tẹ́ ń sọ yẹn ó lè jẹ́ ìyá ẹ̀ ló ń bàjá o kábíyèsí ogun tẹ́ ń wò yẹn ó lè jẹ́ ìyá ẹ̀ ló fi ń ṣe ọmọ ẹ̀ ó lè jẹ́ ogun ìdílé ni ó lè jẹ́ kankan ni àkọ́kọ́ wádìí ogun yẹn ìyí tó ń ṣẹlẹ̀ ni pé bàbá mi fi bà wọ́n jẹ́ kì í ṣe gbogbo èèyàn ló mọ Fá kágbọ́n pẹ̀lẹ́ janlẹ̀ òní kéèyàn mọ̀ o ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ò mọ Fá tẹ́ bá wá mọ Fá ẹ̀ tún wá kọ́ solution ó yàtọ̀ síra wọn. ọ̀tọ̀ ni mímọ̀ Fá ọ̀tọ̀ ni solution ọ̀pọ̀lọpọ̀ mọ Fá gan kò mètùtù kò mẹ́bọ. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà ń pè mí wọ́n ní àwọn mú obìnrin láti orílẹ̀‐èdè Nàìjíríà wọ́n wá mú lọ sílùú òyìnbó wọ́n ní ìyàwó àwọn ti gbalé bá wọn lọ́wọ́ o nǹkan tí ẹ pè mí ó ní ìyàwó ò tiẹ̀ gbà kó ń sunú yàrá mọ́ báyìí nǹkan tí ẹ pè mí ó ní ìyàwó ò tiẹ̀ dáná fún un mọ́ nǹkan tí ẹ pè mí ó ní ìyàwó bá ju ìfọ̀ tí sóun báyìí ẹ sì mọ̀ pé bóbìnrin bá wà ní ìlú òyìnbó obìnrin ló láṣẹ bàbá ṣé solution wà láti lè ṣe ṣé fánà látọ̀bí lé. ẹ kọ́kọ́ béèrè pé kí ló wá in tó bá sọ fún yín bóyá ó fẹ́ gba àṣẹ yẹn padà lẹ́nu ìyàwó ẹ̀ ni á bá bẹ̀ Ifá náà ni ó sọ fún wa toró ti ṣẹlẹ̀ fún Ọ̀rúnmìlà rí. tó gba ìyàwó Ọ̀rúnmìlà. àwọn gba ìyàwó obìnrin ti control Ọ̀rúnmìlà rí obìnrin gan control Ṣàngó rí. bẹ́ẹ̀ni. ọ̀sẹ̀ ìtura ìyàwó Ọ̀rúnmìlà ni. ọ̀sẹ̀ ìtura. ìyàwó Ọ̀rúnmìlà ni. ní gbogbo ìgbà yẹn bọ́ Ọ̀rúnmìlà bá ti kó kárí ọ̀sẹ̀ ìtura ni máa ń pàṣẹ. ìran obìnrin ni máa ń fẹ́ gbìyànjú àgbàrá ni wọ́n sọ pé wọn ò ní wọlé onílé ni ò ní gbà. obìnrin yóò fẹ́ gbìyànjú. yóò fẹ́ gbìyànjú. ẹ̀yin lẹ́wàá sọ wípé láyéláyé ẹ̀yin ẹ̀gbà ìgbà tọ̀sẹ̀ túra yóò gbìyànjú láti máa control Ọ̀rúnmìlà gbègbèsẹ̀ ó gba àṣẹ padà lẹ́nu ẹ̀ ó tún ní odùn kan ògè ní igi tán ìrẹ̀tẹ̀ ìyàwó Ọ̀rúnmìlà tún gbìyànjú níbẹ̀ ibẹ̀ náà ti dá ṣọ́ọ̀ṣì aláṣọ funfun lẹ̀ ọjọ́. ẹ bọ́ tí mo ní pé ẹ fẹ́ máa tú ọ̀rọ̀ yẹn ẹ ní tú délẹ̀ bàbá mo ń ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà báyìí ká tiẹ̀ kọ́kọ́ fìtìwé ìgbélùú lẹ̀ etí gọ́tà lẹ́lòmíì ń sùn ó ti lé ní 20 years kí ló ṣe wọ́n ẹlòmíì inú igbó ní sùn kiri ọkùnrin kan pè mí jẹ̀nàjẹ̀nà ó ní mo ṣe wà inú igbó mò ń sùn ó ní mo ń sun inú igbó kiri ni ẹnìkan náà pè mí ó ní iṣẹ́ ti bọ́ lọ́wọ́ kò sáà ti jẹ kò sáà ti mu mọ́ bàbá ọ̀pọ̀lọpọ̀ wọn dẹ̀ ni wọ́n ti rora wọn pin nílùú tán wà nílùú òyìnbó ǹjẹ́ ṣàtúnṣe wà. àtúnṣe wà bàbá. tí ò sì ní irọ́ nítorí ẹ ti sọ wípé tá bá sẹ́ǹdì owó tá bá fún yín lówó tí sẹ́yìn ọba ti dáhùn ká gbowó wa padà. ẹ wá gba Ifá ní òjúwe tèmi ò ṣe ẹ lè bẹ́ẹ̀ ṣe sọ fún mi nísìn mi lè dédé lọ jáwé kí n sọ pé mo ti ń ṣiṣẹ́ níbí ìyí tí màá kọ́kọ́ ṣe ni pé màá gbé Ifá janlẹ̀ ọ̀nà méjì làwa máa fi ń béèrè nǹkan tó bá rú wa lójú. tá a bá dá ọ̀pẹ̀lẹ̀ tá a bá rí i pé rìsọ́ọ̀tì tó fún wa ò ṣe dáadáa á lọ gbé Ifá á gbé Ifá tẹ́ á wàá jòkó á máa lù ú báyìí ọ̀rọ̀ tó bá ti sọ lẹ́yìn Olódùmarè kò tún sí. tó bá ti lè sọ fún wa pé ká lọ ṣe báyìí ká ṣe báyìí ká ṣe báyìí tá a bá ti ṣe ó gbúdọ̀ rí àyípadà ní kíákíá. Ifá dàbí atọ́nà. bẹ́ẹ̀ni.
ó gbọ́dọ̀ rí ìyípadà kíákíá. ó gbọ́dọ̀ rí ìyípadà kíákíá. a jẹ́ pé gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó ẹ máa gbọ́ nǹkan tí bàbá yìí sọ o. mo dìídì wá sọ́dọ̀ bàbá yìí ni lóòótọ́ ó take mi ní a lot of stress kí n tẹ́ débi tí bàbá yìí wà. mo dìídì wá sọ́dọ̀ bàbá yìí sì sọ wípé tó ń bá àyàn ṣe nǹkan tí nǹkan yẹn ò bá ti confirm olórí ọ̀fẹ́ àti wá gba owó ẹ̀ padà. bàbá ẹ sọ tí mo bá àyàn ṣe nǹkan tí ò bá ti ṣiṣẹ́ kó padà wá kó wá gbowó ẹ̀. èmi gan náà ti ẹ̀ràn wọ́n wá send account number wọn èmi ń wà ní bàbá ẹ yẹ send owó padà. ń send ẹ padà fún yín. ibi tó dá yín lójú dé. bẹ́ẹ̀ ni torí yóò ṣiṣẹ́. ṣé ò sì ní dọ̀rọ̀ ọlọ́pàá báyìí. sẹ́ẹ̀rí tí mo bá ṣiṣẹ́ yẹn tán yóò tún padà fún mi gift. fíìmù kan la máa ń ṣe bàbá yìí. ṣe fíìmù èmi náà ò lọ sórí kíní pé mo fẹ́ ṣe fíìmù mi èé ṣàwọn bàbá àgbàlagbà yẹn ṣe fíìmù mi ìkọ́ fíìmù rí iṣẹ́ babaláwo mò ń ṣe. ẹ fọwọ́ sọ̀yà ẹ fọwọ́ gbáyà. ó dá mi lójú sáká. ẹ rẹ mọ fọwọ́ gbá yìí. ló dá mi lójú. nǹkan tó dá mi lójú ni. ẹ bá mógùn wá ẹ bá mú nìkan wá kí bàbá kò sí tẹ́lẹ̀ olúgbòhùn wà kan kò wá. ẹ lọ kó olúgbòhùn wá. ẹ kó olúgbòhùn wá. ẹ lọ kó wá fún bàbá. ẹ kó wá mo fẹ́ kí bàbá ẹ fi confirm níṣẹ́. ẹ kó olúgbòhùn wá sẹ́. ó wà nínú ilé ẹ kó wá. nǹkan tó máa ń ṣe yìí gbogbo àgbáyé máa ń rí wa. èmi ni mò ń sọ ṣe bó dá mi lójú tó bá dá mi lójú ṣèbí máa ní ká ẹ máa lọ. àbí. ìṣèbẹ́ wa ẹ dúró ẹ farabalẹ̀ o. bàbá. mi ì lè ṣiṣẹ́ fún yàn kó mọ̀ ṣiṣẹ́. ọmọ tí wọn kó olúgbòhùn wá. tẹ bá ní dání ẹ̀yin fúnra yẹn kó ti yín jáde. ètò tèmi yàtọ̀ olúgbòhùn tèmi yàtọ̀ ó ń ṣiṣẹ́ fún ọ̀tọ̀ ní nǹkan tí ń ṣiṣẹ́ fún. eléyìí máa ń ṣiṣẹ́ fẹ́ni tó bá ń dalẹ̀ ní. èyí tó bá ń dalẹ̀ gẹ́gẹ́ ní oníkẹ́ kó wá. gbogbo ẹ̀yọ́ ọmọ nàìjíríà gbogbo ẹ̀yọ́ ọmọ yorùbá ẹ tún níbi tí mo bá ọ̀rọ̀ kó wá ẹ lọ pọ̀ fún wọn. àfọ̀ṣẹ́ rèé a lè ṣiṣẹ́ kó mọ̀ ṣiṣẹ́ òré. òun rèé. ẹ farabalẹ̀ o ẹ farabalẹ̀ o. ọyẹ ẹgbẹ́ ẹfàṣẹ̀hún ẹ fi búra. òun náà rèé mi ìlú yàn jìbìtì rí mi ìgbà yàn rí. tí n bá ṣe bẹ́ẹ̀ rí tí mo lù yàn jìbìtì káyé mi bàjẹ́. àfọ̀ṣẹ́mọlẹ̀ gbé lọ́wọ́. ẹ̀rù ń bà yín ni. ẹ̀rù ọba mi ẹ̀dúró ẹ farabalẹ̀ o. gbogbo ẹ̀yọ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà lọ́kùnrin lóbìnrin ṣé ẹ ti rí nǹkan tí ń ṣẹlẹ̀ báyìí láàrin mi àti bàbá aláwọ̀. ìtò dá mi lójú ni. ìtẹ́ ń wò tẹ́ bá gbé fáwọn kan pé ká wá lò wọ́n á lè lò ó. ẹ sì sọ pé àfọ̀ṣẹ́ ìṣe fẹ́ẹ̀kì. ṣé kí n fi bù yín lépè. no ẹ farabalẹ̀ o ẹ sì sọ pé àfọ̀ṣẹ́ ìṣe fẹ́ẹ̀kì. bàbá ẹ já dán wo. ẹ mọ́ ti dẹ̀wò ẹ ní sùúrù ẹ mọ́ ti dẹ̀wò bá ti ẹ̀ sì dẹ̀wò ń parí ìkíní tí mo ń ṣe yìí. ẹ dúró bàbá ẹ ń fi àfọ̀ṣẹ́ yẹn fi ń búra wípé ẹ kọ̀nfàmù. mo mi bá tèèyàn jẹ́ ṣe bí mo bímọ tèmi. ẹ dẹ̀ kọ̀nfàmù pé iṣẹ́ tẹ bá ṣe yọ correct. yóò ṣiṣẹ́ bàbá níwájú ọba tó láyé gbogbo ohun tá a fi bẹ lọ́hùn náà rèé tọ́lọ́ ó sì gbàdúrà wa àṣẹ lolódùmarè fi dálé ayé. bẹ́ẹ̀ ni. tí a bá ti fẹ́ ṣe tá a bá rí i pé iṣẹ́ yìí o ọwọ́ àwọn rabí wà ń bẹ̀ tá a wá wò ó pé àwọn náà fẹ́ stọ́ọ̀bù á lọ kó jáde bá ṣe kó yìí á wá pe gbólóhùn ẹ̀ sí. ẹ pe gbólóhùn wọn fẹ́ gbọ́ ẹ pe. kí pe gbólóhùn sí. ẹ pe gbólóhùn. ẹ pe gbogbo àwọn láyé ìbáyín lónìí o. bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ gbọ́. wọ́n fẹ́ gbọ́. àkọ́dá ayé ìbá ṣẹ̀dá ayé ìbá. ìgbárùmọ̀lẹ̀ àjìgọ̀ tó ìbá ìgbárùmọ̀lẹ̀ àjìgọ̀ sí ìbáyín lónìí o. ẹ máa gbọ́ lónìí o torí àwọn bàbá wa sọ pé kánkán léwé náà ń jó ni. wàràwàrà lọmọdé ń tó kó ìsìsìn bọ̀. ilé ògbà ọ̀nà ògbà ní ṣe tewé ara àgbà tó rọ̀ gangan báyìí lálákè sọ àbámọ́dá kan ní dàtẹ̀ kó mọ̀ ṣe. ojúkorojú làṣẹ tó máa ń múlẹ̀ ọjọ́ ta kéré jù pọ́n bá ta gbogbo ọjọ́ náà ní kẹlẹ̀ pa. àṣẹ ọ̀ka ẹran ọ̀ka ní gbé. àṣẹ rẹ̀ ẹnu èrè ní gbé èyí tó lòdùmarè fún alápapọ̀ wú ní fi ń ta. owó aláǹtakùn tẹ́ ń wò yẹn tán bá fi dè kò lè bọ́ ń bẹ̀ o. bẹ́ẹ̀ni. nítorí pé bí ọ̀pọ̀lọ̀ kan bá ké ẹgbẹ́ ẹ̀ tó kù á gbà á. ó sọ ayé àjẹ ayé gbóhùn mi ṣàṣẹ lónìí èyí tí mo bá wí lónìí ká rọ̀ rọ̀ mọ́. ẹ dúró ó fẹ́ dàbí wípé kì í sẹ́yìn ẹ tún ti yàtọ̀ o. ilẹ̀ rí. kì í sẹ́yìn tún ni mọ́ o. torí nǹkan tó yẹ kí n máa sọ bẹ́ẹ̀ rí ẹ bá mi plan rẹ̀ nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ ètò yìí tí mo ní mo fẹ́ interview yín èmi rò pé na play wípé mo tún ti bọ́ sọ́wọ́ fọ́wọ́nà babaláwo kan lónìí. ẹ̀yin náà kì í ṣe fọ́wọ́nà báyìí lẹ́sẹ̀ fẹ́ bọ́ sọ́wọ́ fọ́wọ́nà babaláwo. mo wò pé tí ẹ̀ ń ti bọ́ sọ́wọ́ àwọn tí yóò tún gbé mi gógó báyìí. èmi ẹ ṣe fọ́wọ́nà babaláwo iṣẹ́ tó dá mi lójú lèmi ṣe tí mo jòkó tì. mo ti wá àwọn babaláwo tó confirm mo ti wá wọn kiri. kódà mo wá wọn lọ Abá mo wá wọn lọ Ọ̀nìṣà mo wá wọn lọ Òkò mo wá wọn káàkiri ọ̀pọ̀lọpọ̀ wọn tí n rí n tó fẹ́ confirm dáadáa. babaláwo tó confirm wà. babaláwo tó confirm wà ara àdánwò náà lẹ ń ṣe yìí. tẹ́ bá lọ sọ́dọ̀ ẹlòmíì tẹ́ bá ní kó lọ kó àfọ̀ṣẹ tó ní nílé wá kó wá fi búra.
a sọ fún yín pé òun ò lè ṣe bẹ́ẹ̀. Ṣé ti gbọ́? Eré tó ọ̀pọ̀lọpọ̀ àwọn babaláwo ń sá ti pọ̀ jù. Tán bá gbọ́ pé lágbájá ní 1 naira dá ní ọ̀nà tí wọ́n fi gba gbogbo owó yìí lọ́wọ́ ẹ̀ tán sọ́dẹ̀ẹ́dù arinlẹ̀ náà ń wá kiri. In tó baṣẹ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ jẹ́ nìyẹn. Ẹlòmíì máa ṣẹ́ yẹn tẹ́lẹ̀ o. Èrú tó fi kun lelédùá fi gbaṣẹ́ kúrò lọ́wọ́ ẹ̀ ó gbìṣẹ́ lé lọ́wọ́. Alẹ́ nìkan ó pè mí láti orílẹ̀-èdè Amẹ́ríkà. Ó ní kí n jọ ó Kọ́lá Láwọdé gbà mí Yorùbá dùn gbà mí o wọ́n ti fẹ́ gba gbogbo owó mi tán o. Mo ní kí ló dé ó ní màá yí àfọ̀ṣẹ́ni mọ́ fi gbowó lọ́wọ́ àwọn. Àfọ̀ṣẹ́ni mo wá ní tí ṣóńṣó méjì bá fojú kanra wọn wọ́n á dára wọn mọ̀. Mo wá sọ fún lọ́jọ́ yẹn wípé mò ń bọ̀ àti dúró dè mí ọkùnrin náà méjèèjì o. Bẹ́ẹ̀ni. Mò ń bọ̀ dúró dè mí ọkùnrin náà méjèèjì. Bẹ́ẹ̀ni. Àtẹni tí ó rẹkùn àtẹni tí ó tẹkùn wọ́n jọ máa wò lókèèrè ni o. Bẹ́ẹ̀ni o. Máa yẹn mo wá pè lórí fóònù máa yẹn wá ní ìwọ ta ní sọ̀rọ̀ mo wá kí pé ogbó atọ́ o mo ní kò lè fún mi lésì ó dákẹ́. Ìyẹn babaláwo yẹn mọ̀mọ̀ pé babaláwo yẹn mọ̀ ó mọ̀ kò fẹ́ fún mi lésì ni. Mo wá pè é mo wá ṣàlàyé fún pé ọmọ bíbí ìlú Mọdákẹ́kẹ́ lèmi ó sì ṣòro fún ìyàn ká tó fi gé ọwọ́ dáná ọmọ bíbí ìlú Mọdákẹ́kẹ́ ni mí ìpá òǹkúrú èlùbọ̀ tí ń ṣe ní odó gbọ̀nràn ni mí. Kábíyèsí ó wá yà lẹ́nu mo wá ní ẹ ń fò oògùn gbowó lọ́wọ́ èèyàn ó ní ta ló sọ bẹ́ẹ̀ fún mi lóhùn ọ̀dẹ̀ kí n fò oògùn gbà mo wá ní kí gbogbo oògùn tí ń bẹ lára yín náà bàjẹ́. Ó wá yà lẹ́nu bí mo ṣe sọ̀rọ̀ torí ẹnu wa láṣẹ bẹ́ẹ̀ bá fẹ́ ṣe nǹkan kan sìn bẹ́ẹ̀ bá fẹ́ dáfá ẹnu lẹ́ẹ̀ fi dáfá. Bẹ́ẹ̀ni. Ẹ lè dáfá kẹ́kàn máa ń pẹ́ kò ṣeé ṣe ẹ dáfá ẹ kí oríkì ifá ni ó ní kí gbogbo oògùn tí ń bẹ lára ẹ ọkọ bàjẹ́ torí kèmí náà tó lè sọ bẹ́ẹ̀ yóò ti níbi tèmi náà dé ọmọ bí sínú awolè mi náà Aláwọdé ló kọ mi ẹ̀rù wá bá wá pè mí ó ní àtijẹ lòun wá. Yóò ṣe pàdé tí ó jẹ́ ó ní àtijẹ lòun wá mo wá ní ẹ ti gbà tèlò lọ́wọ́ àwọn aráàlú èbó ó ní kí n fìyẹn lẹ̀ ó ní ọ̀rẹ́ má bínú ó láti jẹ lòun wá mo ń ṣe mí mo sọ pé tí ṣóńṣó méjì bá fojú kanra wọn bàbá bí mo ṣe ń wò yín àsìkí kan bẹ lára yín tí mo láìkì yín sì sá àsìkí hùn àsìkí tí ń bẹ lára yín ni pé ọkàn yín balẹ̀ wípé ẹ lè lu fọwọ́ ẹ ló lu jìbìtì. Mi lè lu jìbìtì kì í ṣe iṣẹ́ mi. Ẹ mọ̀ pé jìbìtì yẹn àwọn tó kàn lẹ́ ń ṣe jìbìtì táwa bá rí wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ́ọ̀sì àmọ́ wọn. Ẹ jẹ́ ń sọ òtítọ́ ọ̀rọ̀ kan fún yín. Àìmọye ẹni tó lè kífá láti àárọ̀ di alẹ́ tí ò gbọ́fá. Ṣé ọ̀tọ̀ ìyàtọ̀ wà láàrin ká gbọ́fá ìyàtọ̀ wà láàrin ká lè kífá. Ó wà. Kí ni ká gbọ́fá. Ìgbà tán bá sọ pé Ọ̀rúnmìlà tó kejì tí bọ̀ ó ní ká mẹ́bọ ẹbọ lé ó ní ká mú àṣẹ. Ọgbórí òkè lè fẹ́ lọ. Àwa mẹ́bọ àwa rẹ́bọ ẹbọ wá fi ẹbọ wá dà ìyẹn ṣe fà. Ìyẹn ó dàbí ìgbà tí a fẹ́ bí à ń kọrin tá à ń fi kórọ̀ sí. Kò kì í ṣe original. Ìgbà tó Ọ̀rúnmìlà ń bọ̀ tó ní amẹ́bọ ká lọ mẹ́bọ ṣe yẹn ṣé ìṣòro tó bá dé fún Táyé òun náà nìkan dé ní. Láyé. Kásà lọ mẹ́bọ ṣe. Ẹsẹ̀ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn àwa máa dáfá ti wa. Ẹnìkan pè mí wọ́n bára wọn jiyàn níbì kan mo forúkọ bo ibẹ̀ yẹn láṣìírí. A ní kò sí babaláwo ẹnìyẹn wá ní babaláwo wà ó wá invite mi ó ní kí n wá mo dẹ̀ lọ bá ẹnìyẹn gbajúmọ̀ ní nídìí Nàìjíríà ó dẹ̀ lọ gbé páálí kan jáde nínú ilé ẹ̀ ó bi mí ó ní ṣé tí nǹkan kan bá wà nínú páálí yìí ó ní ṣé mo lè mọ̀ pé nǹkan kan wà ń bẹ̀ mo ní mọ̀ọ́mọ̀ ó ní mo dẹ̀ lè sọrú nǹkan tó wà ń bẹ̀ mo ní mi lè sọrú nǹkan tó wà ń bẹ̀ ṣùgbọ́n Ifá ò júwe torí tí petrol bá wà nínú ìgò á júwe ẹ̀ gẹ́gẹ́ bí omi tómi bá wà ń bẹ̀ omi ni tí kerosene bá wà ń bẹ̀ kerosene tí fárífárí bá wà ń bẹ̀ gbogbo ẹ̀ omi ni liquid ó kàn lè máa júwe ẹ̀ díẹ̀díẹ̀ pé téèyàn bá mu eléyìí ó lè fàkóbá fún yàn téèyàn bá mu mi àmujù gan lè fàkóbá o so gbogbo tó wà ń bẹ̀ kò sí léyìí tí ò lè fàkóbá fún yàn ó wá lọ mú páálí yẹn wá nínú ilé ó gbé kalẹ̀ mo dẹ̀ dáfá mo fi kan méjì ni mo ní nǹkan wà nínú ilé kò sí nǹkan nínú ilé ó ní eléyìí tó wà ń bí yẹn ó ní kí ló wà nínú ẹ̀ mo ní mi lè sọ mo ní ṣùgbọ́n Ifá sọ mi pé tó wà ń bẹ̀ kì í ṣe nǹkan tó ní weight tí ò lè fà wọ́n ni nígbà tí ó máa tú ó jẹ́ra àwọn ewé tán fi di ẹ̀kọ́ yìí ó wá bọ̀ mí lọ́wọ́ ó ní kí n wá máa ṣiṣẹ́ lọ́dọ̀ ó lò wá máa san 200,000 fún mi lóṣù. ọkọ fẹ́ fi wò bọ́yẹ gbọ́ fá bọ́yẹ mọ fá. ó ní kí ó lò wá máa san 200,000 fún mi lóṣù mo ní mo ti kọjá ẹ̀. a jẹ́ wípé ó ṣeé ṣe kí n tí n bá ti gba orúkọ èèyàn àtorúkọ ìyẹ́ ẹ̀ kí n má wulẹ̀ béèrè nǹkan kan nípa ẹ̀ mọ́ ẹ̀yin lẹ́ẹ̀dì fáyẹn. kò nídìí ẹ ṣe
tí ẹ bá ti dọ̀dọ̀ babaláwo tó bá ti bi yín pé kí ni ìṣòro tẹ́ ní kò mọṣẹ́. Ẹ ti gbọ́? Títí yín ni pé kò ju pé bẹ́ẹ̀ ṣe dọ̀dọ̀ mi nísìn ẹ̀yin mo dẹ̀ fẹ́ rí o mo fẹ́ ṣàdúrà ara mi simple tẹ́ bá ń rojọ́ fún mi bóyá orí fóònù àbẹ́ dọ̀dọ̀ mi ní dá yín lò má pa fóònù mi. O ò lè rojọ́ ìgbà tó bá ti rojọ́ fún mi kí ni mo tún fẹ́ sọ. Kò sí mọ̀ tó bá lọ sí ọ̀dọ̀ babaláwo tó bá ti débẹ̀ mo dẹ̀ wá rí yín ni o a kó fá ẹ̀ á dẹ̀ béèrè ó yá fífa kan rí á dẹ̀ sọ ní tó bá rí tó bá ṣẹ́kù wá fi kún ṣùgbọ́n tó bá ní ìṣòro márùn-ún ó kéré tó yẹ kí babaláwo rí 3 àti àbọ̀ nínú ẹ̀ tí ò bá ti rí kò mọṣẹ́. Ẹ farabalẹ̀ o àwọn èèyàn tí ó máa ń pè mí a jẹ́ wípé ká tó lè so oògùn ká tó lè sọ pé a so oògùn dúdú rárá àwọn kan béèrè lọ́wọ́ fáná. láì ṣe pa bá béèrè ta àwọn kan máa ń so oògùn dàrẹ́ẹ̀tì láì béèrè. oníṣègùn làwọn yẹn. ṣé yóò sì ṣiṣẹ́? ṣé ọmọ ń ṣiṣẹ́? oògùn yẹn ò le ju bí síwájú báyìí tí ò fi padà. lọ́nà wo? lọ́nà wo? ọ̀nà tó gbà pé kò sóògùn tá à ń ṣe pátápátá tí èso ọ̀dọ̀ àwọn ìyá mi òṣòro mọ̀nìgà ni máa ń gbà kọjá. Wọ́n bẹ̀rù oògùn ẹbọ àti ètùtù náà máa ń bẹ̀rù. A jẹ́ wípé ètùtù jó oògùn lọ. Ẹbọ jó oògùn lọ, ètùtù jó oògùn lọ. Tí a bá rán àwọn méjèèjì níṣẹ́, tí ètùtù bá dé Èkó ní Amẹ́ríkà ní òní, ó sì kù ọjọ́ 4 tó oògùn ó ń lò lójú ọ̀nà. Tàbí kó tiẹ̀ má lọ gan. Tó bá débi odò míì gan ibẹ̀ ni ó kó sí. So ètùtù a jẹ́ wípé tán bá fẹ́ ṣàdúrà fún yàn. Ọkùnrin kan pè mí, ó ní wọ́n rán ẹyẹ sóun láti bí. Láti Nàìjíríà wọ́n rán ẹyẹ lọ báwọn ní Amẹ́ríkà. Ó lòun jí lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ dìbẹ́ ó lòun dẹ̀ rí àṣà. Ó lọ wá rí pé àṣà tó ń rí yẹn kì í ṣàṣà ìlú òyìnbó. Àṣà ibi ni Nàìjà ni. Ó ní bó ṣe jí báyìí ló ọkàn ṣe bàgẹ́. Ó lòun ta gidi báyìí. Ṣó ṣeé ṣe kí irú ẹni bẹ́ẹ̀ kó kúrò nínú ìṣòro. Ṣé bó ṣe wà yẹn? Bẹ́ẹ̀ ni. Nǹkan kékeré ni. Ṣé bá àṣà yẹn ló lọ láti bí lọ sọ́hun? Bẹ́ẹ̀ ni. A tún bẹ Ifá ọ̀tún sọ fún ẹ tí ń tá a ṣe bóyá ẹ̀mí àṣà yẹn máa pín sọ́hun ni o bóyá ó máa padà bọ̀ síbi tó ti kúrò ni. Ifá ní ó júwe oògùn ò lè ṣe. A máa ń ṣe oògùn lóòótọ́ ó ní tá a máa ń so oògùn sí. Ẹ tọrọ yẹn sọ. Oògùn wà ṣùgbọ́n ó ní nǹkan tá a máa ń so oògùn sí. Ní ọ̀dọ̀ tèmi ẹ lè dédé wá bá mi kẹ́ sọ fún mi pé nǹkan báyìí ni mò ń wá kí dẹ̀ dédé lọ sọ́jà kí n ra gbogbo nǹkan kí n dẹ̀ gbé kòkò kaná. Àwọn babaláwo kankan àwọn olóògùn kankan tó máa ń ṣe nù. Ẹni tá máa ń ṣe nìyẹn ní tó máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ di onírọ́ nìyẹn. O gbúdọ̀ mọ ẹbọ kó mètùtù o gbúdọ̀ mọ bá ṣe ń dáfá o gbúdọ̀ mọ bá ṣe ń ṣàyẹ̀wò. Tí o bá ti mọ fá tí o mọ bá ṣe ń ṣàyẹ̀wò irọ́ lẹ́nìyẹn ó máa rà o dẹ̀ ni ó máa tà. Ẹni tó bá ti tajà erùpẹ̀ owó òkúta ní ògbà. Àwọn èèyàn lè pè mí láti orílẹ̀-èdè ibi tán bá wà tàbí Nàìjíríà pé ẹ dákun ẹ bá rúbọ báyìí ẹbọ yọ́dẹ̀ fín yọ́dẹ̀ gbàmí tó bá wà. Tí ò lè òun ló dáa jù tẹ̀rí iṣẹ́ òkèrè yẹn ló dáa jù láyé. Torí ẹbọ máa fín lọ. Ó máa ń dáhùn ni ó máa ń dáhùn gidi ni. Ẹ jẹ́ ká wá gbapá bí wò gbogbo àwọn èèyàn tí mo ní nílùú òyìnbó gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọn kojú ìṣòro. Irú ìṣòro báyìí báwo? Kojú ìṣòro àìrí ìwé ìgbélùgbà. Àkọ́kọ́ èmi ń kojú ìṣòro lórí ọmọ èmi ń kojú ìṣòro lórí iṣẹ́ èmi ń kojú ìṣòro lórí àgọ́ ara tiẹ̀ gan fúnra ẹ̀ èmi tó wá ń kojú ìṣòro lórí ilé iṣẹ́ tó ní company. Tí n bá wá wò ó ẹlòmíì ó pè mí a ní Kọ́lá Láwọdé gbà wá torí mọ̀ pé mi yìí parọ́ torí ẹ bá máa dalẹ̀ ò ní dalẹ̀. Bẹ́ẹ̀ni ẹni bá dalẹ̀ ò ní dalẹ̀ láyé àṣẹ. Ìkànnì Yorubadun Online TV ibẹ̀ la tún wà yìí mo máa ń ṣe ètò láti lè jẹ́ kó yí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá wípé ẹ jẹ́ ká padà sí ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe làgbà bàbá ẹni ìṣẹ̀ṣe ni ìyá ẹni ìṣẹ̀ṣe ni ìkin ẹni ìṣẹ̀ṣe ni kódà orí ilẹ̀ tá à ń tẹ̀ mọ́lẹ̀ ìṣẹ̀ṣe ni torí ọlá ló bílẹ̀ ilẹ̀ ló bí àtẹ̀pẹ́ àtẹ̀pẹ́ ló bí olókun sàn ní ajé olókun sàn ní ajé ló bí ẹja gbọrọgbọrọ tí ń bẹ nínú omi. Bàbá kí ni wọ́n ń pè ní babaláwo kí ni ìyàtọ̀ tó wà láàrin babaláwo mo fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ tìtara ni torí ọ̀rọ̀ yóò máa ka yín lára ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ò sì gbọ́dọ̀ bàjẹ́ kí ni ìyàtọ̀ tó wà láàrin babaláwo àti oníṣègùn mo fẹ́ kẹ́ ẹ dá mi lóhùn ẹ kọ́kọ́ fi ohùn arò kí gbogbo àwọn ọmọ Nàìjíríà nílẹ̀ yìí àti lókè òkun.
Mo kí gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà káàkiri àgbáláyé nílẹ̀ yìí àti lókè òkun. Gbogbo ojú tó ń wò mí àti etí tó ń gbọ́ mi. Ìṣòro kankan kò ní dé bọ́ nìkankan wa. Torí àwọn bàbá wa sọ pé mo jáfáfá ní ìsàwọnú igbó. Mo jáfáfá ní ìsàwọnú igbó. Mo wẹ ìpè dànù ní tìrìnkè ọ̀dàn. Mo wẹ ìpè dànù ní tìrìnkè ọ̀dàn. Òun ló dífá fún àbá àti àṣẹ. Òun ló dífá fún àbá àti àṣẹ. Àti ìrìnkè àyájọ́. Àti ìrìnkè àyájọ́. Nígbà tó Ọ̀rúnmìlà ti kọ̀ lọ́run wá sí ìkọ̀lé ayé. Nígbà tí Ọ̀rúnmìlà ti kọ̀lé ọ̀run bọ̀ wá sí ayé. Àwọn ẹlẹ́yẹ gbìmọ̀ pọ̀. Wọ́n náà fẹ́ máa ba t'Ọ̀rúnmìlà jẹ́. Ìgbà tó Ọ̀rúnmìlà délé ayé, ó já ẹgbẹgbẹ̀rún ewé, ó fi wẹ̀ èpè oṣó, èpè àjẹ́, èpè ẹlẹ́bọ, èpè olóògùn, àìríná, àìrílò, nítorí pé òkú òròmọdìyẹ kì í tọ̀yà ẹ̀ lẹ́yìn. Òkú òròmọdìyẹ kì í tọ̀yà ẹ̀ lẹ́yìn. Láti òní lọ gbogbo ojú tó ń wò mí etí tó ń gbọ́ mi, ogun kógun ò ní borí yín o. Àṣẹ. Ibikíbi tẹ́ ẹ wà, iṣẹ́ yín ò máa lọ síwájú ni. Àṣẹ. Inú ògo dénú ògo ni. Inú ọlá sínú ọlá ni. Ìgbéga ò dé bá yín. Iṣẹ́ yín ò dẹ̀ ní bàjẹ́. Àṣẹ. Ẹ bi mí ní àwọn ìbéèrè kan. Béèrè lọ́wọ́ mi pé ìyàtọ̀ wo ló wà láàrin babaláwo àti oníṣègùn. Ìyàtọ̀ wà tó jìn. Mo fẹ́ gbọ́. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń bẹ lókè òkun, àwọn náà fẹ́ gbọ́. Ìyàtọ̀ pọ̀ níbẹ̀. Àwa babaláwo tí nǹkan kan bá ṣẹlẹ̀ á gbé fájanlẹ̀. Ibi tí mò ń lọ gan-an nu. Tá a bá wá gbé fájanlẹ̀, Ifá ò sọ fún wa ní tó ń ṣẹlẹ̀. Láyé àtijọ́, tá a bá fẹ́ jẹ ọba ìlú, a máa ń gbé fájanlẹ̀ ni. Tá a bá gbé fájanlẹ̀, Ifá ò sọ fún wa ẹni tí ọba tọ́ sí. Ó yàtọ̀ sí ìṣègùn. Mo ń gbọ́ yín lọ. A lè lọ sọ́dọ̀ oníṣègùn pé a fẹ́ jọba ìlú pé kó wá bá wa mú ọba jáde. Ṣùgbọ́n a máa lọ sọ́dọ̀ babaláwo pé a fẹ́ jọba ìlú, a fẹ́ ṣe nǹkan míì, ta ni ká gbé, ta ló tọ́ sí. Bí a bá rí àwọn ìṣòro kan méjì tó dojúkọ ẹlòmíì, a sá tọ̀ babaláwo lọ. Tí babaláwo bá ti gbé fájanlẹ̀, Ifá ò júwe fún wa ibi tí ìṣòro ti dé. Tó bá ti júwe fún wa, yóò sọ fún wa ẹbọ àtètùtù tá a rú tí ìṣòro yóò fi ká kúrò nílẹ̀, tí àlàáfíà ó jọba. Láì ṣe pé a bá gbọ́ ti Ifá ti Ọ̀rúnmìlà bàbá mi Àgbọnnìrègún, kò sí nǹkan kan tá ń pè ní ìṣègùn láì ṣe pé a bá gbé fájanlẹ̀ kí Ifá ó sọ fún wa. Ṣé ti gbọ́ bàbá? Tá bá fẹ́ wò dáadáa, ṣé ẹ lè fi alálẹ̀ ilẹ̀ Yorùbá búra? Ẹ lè fọwọ́ kan ilẹ̀ kẹ́ fọwọ́ gbálẹ̀ wípé ẹ kì í ṣe èké babaláwo. Mo lè fọwọ́ kanlẹ̀, mo lè fi kan yà. Kò sí àrà tí mi lè dá, mi kì í ṣe èké babaláwo. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti gbá èèyàn lórí social media. Ẹ mọ̀ gbọ́, ẹnìkan ti gba 600,000 lọ́wọ́ mi, ẹnìkan ti gba 1 million lọ́wọ́ mi. Bàbá, ṣé ẹ kì í ṣe 419? Èmi ò kì í ṣe 419. Èyí tó fà á ni pé èyí tí ò sọnù lọ́pọ̀lọpọ̀ ń wá kiri. Bíbò. Ẹ ṣe. Tí èèyàn bá ní ìṣòro kan tàbí méjì tó ń dojúkọ, tó bá lọ sílé babaláwo, tó bá lọ dáfá, tó bá ti jẹ́ babaláwo tí ò kì í ṣe èké, babaláwo yẹn á rí Ifá látọ̀ka látọ̀nà fún pé nǹkan báyìí ni kó ṣe. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe yẹn, ẹlòmíì á dìde nísà ló ń wá babaláwo lọ sílé pé kó lọ so oògùn owó fá fún kẹ́bọra máa gbowó wá fún ọ̀nà àdá tí ò ní bọ́ sọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló fúnra ara wọn kó ìṣòro bá ara wọn, kì í ṣe babaláwo fúnra wọn náà dìde tán wá irọ́ lọ. Ìgbà tán bá dẹ̀dọ̀ ọ̀dọ̀ àwọn babaláwo yẹn, ebi ń pẹ́ ẹlòmíì náà fẹ́ níláárí, àdẹ̀wò pókè kóun sáré ṣiṣẹ́ yìí, kóun dẹ̀ parí ẹ̀. Ṣé ń gbọ́ mi bàbá? So ọ̀pọ̀lọpọ̀ bí ìṣòro yẹn bí ó ṣe máa ń wáyé nìyẹn. Tẹ́ ẹ bá wà wò, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ń pariwo pé 419 wà. Ó wà. Ẹ ti gbọ́ dáadáa. Yes. Pàápàá jùlọ lórí social media. Yes. Wọ́n ti gbá àyàn. Yes. Wọ́n gbá ẹnìkan, wọ́n gbá ní 1.5 million. Owó kékeré ni. Ẹ máa gbọ́ 1.5 million yẹn, ẹni yẹn ò rí nǹkan kan. Tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà nílùú òyìnbó. Ẹ ń ṣe kinní kan gbà tí mo dọ́dọ̀ yín. Ṣé ẹ lè ṣàdúrà fún yàn láti ibi báyìí tí ó sì lọ bá yàn nílùú òyìnbó? Afẹ́fẹ́ ní máa ń bá rìn yóò débẹ̀ ní kíákíá tí ò gbọdọ̀ ju. Ọ̀pọ̀lọpọ̀ àwọn babaláwo máa ń sọ bẹ́ẹ̀ tó jẹ́ pé fake ni sà. Ẹ̀yin tó ṣẹlẹ̀ ni pé kì í ṣe babaláwo tó gbogbo babaláwo ló mọ ohun tí Ifá sọ. Kí ni Ifá sọ? Ègèdè yàtọ̀ sí Ifá. Mo fẹ́ gbọ́ gèdè, kí lè gèdè, kí ni Ifá? Torí tá bá ń sọ̀rọ̀ nípa Ifá, babaláwo ló ní ọ̀pẹ̀lẹ̀. Oníṣègùn ló ní ẹ̀ǹdínlógún.
mo fẹ́ kẹ́ ṣàlàyé kí lè yàtọ̀ tó wà láàrin ègèdè àti ifá. ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn méjèèjì dúró sí wọn àjọra wọn. bàbá ẹ ti ń parọ́ ó fẹ́ dàbí pé fíìmù là ń ṣe. no. sáà sì máa ṣe fíìmù báyìí. no. ó yá mò ń gbọ́ yín. ọ̀tọ̀ọ̀tọ̀ ní ṣe rí ègèdè. ègèdè bí ègèdè ṣe lọ rèé. nísìn a máa ń kọ́ ègèdè ní tá a sọ fún mi pé ẹlòmíín lè sọ pé ègèdè tó ń fẹ́ pa yìí ẹlòmíín lè pè ègèdè nísìn lójú ẹsẹ̀ báyìí kí gbogbo koríko báyìí kó máa forí rọ́ báyìí kó máa ṣe báyìí kó máa ṣe báyìí ẹlòmíín lè pè ègèdè kó fẹ́ báyìí fẹ́lòmíín kó máa inú dẹ̀ bẹ̀rẹ̀ sí ní dùn. mo mọ iṣẹ́ kan tá a máa ń ṣe nígbà yẹn tó ṣe pé tá a bá lọ síbì míì nígbà yẹn tá a bá ní kí èèyàn gbé orí ti ara ògiri báyìí á pe gbólóhùn yẹn sí tá a bá pe gbólóhùn yẹn sí tán orí ò máa fọ́ ẹni tó wà nínú ilé. Yes, akẹnu sí ara ìgànná báyìí á pe gbólóhùn yẹn sí gbogbo ẹnikẹ́ni tó bá wà nínú ilé yẹn lórí ò máa fọ́. ìyẹn yàtọ̀ ṣe rí àwọn iṣẹ́ yẹn ẹ̀ a kàn máa ń ṣe ní ìyẹn ègèdè. ó fẹ́ dàbí àbámọ́dá. àbámọ́dá ni kò tán ìṣòro. kí ló wá tán ṣòro. Ifá ló máa ń tán ṣòro àtẹ̀bọ àtètùtù. lọ́nà wo. ẹ ṣe bẹ́ẹ̀ ṣe wà níwájú mi yìí ẹ lè wọṣọ tó dán ẹ múra dáadáa báyìí. Ifá lè jẹ́ kó yé mi tí mi bá kó fà kàn ẹ́ ní orí tí ń béèrè ìpín yẹn mi lè mọ tó ń ṣe ẹ́ mi lè mọ tó ń dojúkọ. tí n bá ti wá kó fà yẹn tí mo gba mọ́lẹ̀ tí mo béèrè Ifá ò júwe fún mi yàtọ̀ sí babaláwo èké tí ò gbọ́ fá o. tí wọ́n bá kó Ifá síwájú yín sí. bẹ́ẹ̀ ni ẹ lè dífá mi. kí ló dé. bàbá ẹ má parọ́ o ẹ má jà ṣe fíìmù o. ṣe fíìmù. ẹ farabalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń wò wá wọ́n mọ̀ rò pé bóyá fíìmù là ń ṣe. no. ẹ sì ṣúọ̀ pé nǹkan tẹ́ ẹ sọ ẹ̀ kọ̀ǹfàmù ni. kọ̀ǹfàmù ni. mo gbọ́ yín lọ. ṣé ti gbọ́ tí a bá ti wá dáfà yẹn Ifá wa sọ fún wa pé ẹni tó wà níwájú yín yìí o nǹkan báyìí ló ń ṣe é aṣọ kọ́ là ń wò ìmúra kọ́ là ń wò Ifá tó bá dá kalẹ̀ ní tí Ifá bá sọ ni wàá kì í jáde tó bá ti wá kì í jáde Ifá ò mú tó bá ti balẹ̀ solution ti dúró lẹ́gbẹ̀ẹ́ òun ni ẹbọ àti ètùtù tẹ́ bá ti wá ṣẹbọ ní tẹ́ ẹ ṣètùtù yẹn tí ẹni yẹn kò sí àdúrà tẹ́ lè gbà sí kò ní ìdíkẹ́ pariwo tó pọ̀ jù kò ní ìdègèdè tó pọ̀ jù kò ní ìdíkà kọrin tó pọ̀ jù gbogbo yẹn àràkún ni. èwo ló ṣiṣẹ́ jù nínú oògùn pọ̀nbélé àti ẹbọ rírú. ẹbọ ṣáájú oògùn. lọ́nà wo. ẹ ṣe ẹbọ máa ń bá afẹ́fẹ́ rìn ni. yóò sì fẹ́ láti ibi tá a wà yìí yóò fẹ́ lọ sí Australia. bólúwa ti ń bẹ pẹ̀lú ẹ̀mí ẹ̀. yóò mọ̀ fún àwọn odò. àfi tí a bá mọ orúkọ ibi tá a fẹ́ ránṣẹ́ sí. yóò mọ̀ fún àwọn odò. kò sí nǹkan kan tó lè dá dúró lójú ọ̀nà oògùn rèé o tá a bá fẹ́ so oògùn a máa ń fún yàn pé lágbájá lo oògùn yóò ṣiṣẹ́ lára ẹni ṣùgbọ́n láàrin ìyàn láì fojú kan ká máa pè èèyàn ní igi tá a bá sọ pé igi náà pé lágbájá tó bá ti ń dáhùn pé igi ni ẹ́ tá a bá fi ṣàdúrà yóò mú. babaláwo kan pe Ifá lójú mi. bó ló ṣe pé ó sì pe Ifá sí adìẹ adìẹ dẹ̀ kú lẹ́sẹ̀ ó sì kú lójú ẹsẹ̀. gbogbo yẹn àbámọ̀dá lásán ni. a máa ń ṣe ewé kan wà tá a máa ń pè ní ìṣẹ́pẹ̀tù. ewé ọ̀ṣọ́pọ̀tù mọ̀ mọ́. onígbólóhùn kan tá a bá pè sí lára tá a bá fi ń gbọn kámẹ́rà yìí ẹ rí i pé gbogbo òkúta kò rí sí kan ní ó máa jábọ́ lára níbi tá a wà yìí. yes kò tán ìṣòro kankan irọ́ ni. níbi tá a wà yìí. kò tán ìṣòro kankan. ìyẹn túmọ̀ sí pé àbámọ̀dá ni. àbámọ̀dá wa ò lọ ní ìlànà yẹn. ní táwọn ọ̀pọ̀lọpọ̀ ń rí nìyẹn tán fi ń ra irọ́ tán fi ń gbogbo àwọn èèyàn máa ń wò yín lórí kámẹ́rà. mo kàn máa wò mí. ẹ bá mọ̀ parọ́ wọn á mọ̀ mọ́. kàn mọ̀. torí ọ̀pọ̀lọpọ̀ àwọn kan mọ̀ wò pé ẹni tí ń sọ̀rọ̀ yìí ó ṣeé ṣe kó jẹ́ wípé kọ̀ǹfàmù babaláwo ni tàbí kó jẹ́ fèkì. Confirm babaláwo ni kẹ́ni tó bá ní ìdánwò kó gbé wá tó bá ní question kó bi mí. Ìbéèrè tí mo wá fẹ́ bi yín léèrè lélẹ̀. Ṣé ìṣepẹ́ mọ́ ń gbá àyàn? Mi ìgbà àyàn iṣẹ́ mi dá mi lójú. Ṣé ẹ̀ tí ìgbà àyàn rí? Mi ìgbà àyàn rí. Ẹ fa lálẹ́ ilẹ̀ Yorùbá búra. Tí n bá gbà àyàn rí ká lálẹ́ ilẹ̀ Yorùbá kó jẹ mi níyà. Ẹ gbọ́wọ́ sílẹ̀ kàn rí kán mọ̀. Òun rèé tí n bá gbà àyàn tí mo lùyàn ní jìbìtì alálẹ̀ Yorùbá kó jẹ mi níyà. Kí má jèrè gbogbo iṣẹ́ tí n bá fọwọ́ mi sí. Bàbá a jẹ́ pé confirm babaláwo ni. Ọfà. Tó gbọ́fá yanranyan. Ó mọ gbọ́fá. Tàbá wá ń sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń fèsì ìṣòro tó pọ̀. Nílẹ̀ yìí àti lókè òkun. Kábíyèsí Olódùmarè. Àwọn kan náà ṣẹ̀ṣẹ̀ pè mí tán láti orílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹlòmíì ò kẹ̀ṣẹ̀ àwọn kan ṣẹ̀ṣẹ̀ pè mí tán láti United Kingdom. Èkan ló ń pè mí lọ́wọ́lọ́wọ́ báyìí pé òun kojú ìṣòro ní Holland. Ìkan pè mí ní Malaysia. Bàbá ǹjẹ́ só ṣeé ṣe? Mo tún fi só ṣeé ṣe sí. Ó ṣeé ṣe. Pé ọ̀pọ̀lọpọ̀ tí ò tí ì níwèé ìgbélùú. Torí kó dẹ̀ rí ìwé ìgbélùú gbà. Torí ẹ̀ tí ó bá tí ì níwèé ìgbélùú lórílẹ̀-èdè ibi tó bá wà àti ṣiṣẹ́ ogun ni yóò máa yọ iṣẹ́ yẹn ṣe ni wọ́n máa lé kiri ni. Ṣé rí ó sì ṣe kó rí ìwé ìgbélùú gbà. Bàbá ó máa rí ìwé ìgbélùú gbà. Bó la ṣe ṣe bí bó. Ẹ ṣe. Tí ò sì ní irọ́ nú. Ṣé rí ìwé ìgbélùú
bí ìgbésẹ̀ méjì tàbí mẹ́ta ni. ẹ sọ méjì mẹ́kẹ́ mọ́ sọ gbogbo ẹ̀ tán. Ìgbésẹ̀ kínní ni pé a kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹlẹ́rìí ìpín àtúnrí ẹni tí òṣùwọ̀n ṣe. tí í ṣe Ifá Ọ̀rúnmìlà Ifá bàbá Fá. tá bá ti béèrè lágbájá yìí gangan ìwé ìgbèlú tó ń wá yìí kí la mọ̀ ṣe sí tó mọ̀ rí ìwé ìgbèlú gbà. Tó bá ti ní ká mú ekun ká mú ẹja ká mú lọ sọ́dọ̀ Ẹ̀sùn ká mú lọ sólúwayé ká mú lọ sí Ògúnládé ká mú lọ sí Ṣàngó ìyìn tó bá ti direct wà ní tá bá ti lọ fún ẹgbẹ́ bọ àwọn àgbàlagbà tó bá ti sọ tá bá ti ṣe bẹ́ẹ̀ ni orí kò lè yí padà. Ẹ farabalẹ̀ ẹnìkan sọ fún mi ó náà ti ṣe gbogbo kinní yẹn fún oní kò ṣiṣẹ́. Náà wọn ṣe fún bẹ́ẹ̀ mi bá ṣe yóò ṣiṣẹ́. Ẹ farabalẹ̀ o ṣé ẹ dúró ẹ̀yin náà sọ ẹbí mi lè pè ṣé fíìmù là ń ṣe ẹbí mi lè. Ṣé kì í ṣe fíìmù là ń ṣe. Èmi náà fẹ́ bí lè pè ṣé fíìmù làwa náà ń ṣe. Torí ọ̀rọ̀ ẹ ti fẹ́ dàbí ọ̀rọ̀ Abija àti Àgbákò pẹ̀lú Fádèyí Olúwa. Kò rí bẹ́ẹ̀ o òtítọ́ tèmi. Ẹ dẹ̀ ṣúọ̀ pé fíìmù gidi pé ọ̀rọ̀ gidi là ń sọ kì í ṣe fíìmù. Ọ̀rọ̀ gidi là ń sọ òtítọ́ ni. Bàbá àwọn èèyàn ó pè mí màá dẹ̀ fi iṣẹ́ kékeré kan dẹ̀ yín wò. Ó yá. Tí n bá fi iṣẹ́ yẹn dẹ̀ yín wò tí iṣẹ́ yẹn bá dáhùn ẹ ti jẹ tẹ́tẹ́. Yóò dáhùn. Ẹ mọ̀ jẹ tẹ́tẹ́. Mo ní yóò dáhùn. Tẹ́ ẹ bára ṣiṣẹ́ kékeré ń bì báyìí tó sì lọ dáhùn fáwọn èèyàn tó wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Yóò dáhùn bàbá. Fún àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ń fèsì ìṣòro tán ríṣẹ́. Wọ́n ti wà lọ́hùn. Wọ́n wá ń fèsì ìṣòro wọn ríṣẹ́. Wọ́n ríṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ jókòó lọ́hùn ó wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà báyìí wọ́n níṣẹ́ wọ́n ti gbaṣẹ́ lọ́wọ́ wọn. Bọ̀tà a lè mọ orúkọ wọn àtorúkọ ìyá wọn. Kábíyèsí Elédùmarè tá a bá ti mọ orúkọ wọn àtorúkọ ìyá wọn. ní tá a fẹ́ lò nìyẹn. Bàbá àwọn kan ń pè mí wípé irọ́ làwọn babaláwo máa ń pa. Tán bá ti gborúkọ àwọn tán gborúkọ ìyá àwọn kò tó sí nǹkan kan fùlẹ̀fùlẹ̀ lásán ni. Orí ẹni ní máa ń gbé ní pàdáláwo re. Mo ti ń gbà àwọn èèyàn wá sórí ètò mi dáadáa. Tó sì jẹ́ wípé àwọn náà ń jánu wọ́n ní babaláwo wọ́n ṣe gbogbo nǹkan hàn rí nǹkan kan. Ẹ dán wọn wò ni. Bọ́ọ̀ la ṣe dán wò. Gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá ìkànnì yorubadunonlinetv lẹ̀ ń wò yìí. Ìṣẹ̀ṣe làgbà o ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe làgbà o ìṣẹ̀ṣe làgbà ètò ìṣẹ̀ṣe rèé o tó jẹ́ wípé yóò mọ kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá wípé ká má gbàgbé ìṣẹ̀ṣe ilẹ̀ bàbá wa. Bàbá lọ́nà wo. Bàbá tọ́mọ bá lọ sí skul ó lákòókò kan tá máa ń pe àkókò yẹn ní àkókò ìdánwò ọmọ tí ò bá ṣe ìdánwò kò lè páàsì. Ẹ tó ọ̀rọ̀ yẹn sọ sà. Mo ní ìlànà ilé ẹ̀kọ́ tá a bá ń lọ sí skul àkókò kan wà wọ́n á sọ pé a fẹ́ ṣe ìdánwò ọmọ tí ò bá ṣe ìdánwò kò sí bó ṣe lè ṣe kò lè páàsì. Babaláwo kan mo lọ bá babaláwo bá gbé fàjẹlẹ̀ gbì mo ní kí lè rí lójú ọpọ́n fa. Ó ní ẹni yẹn mo ní kọ́ bá ń dífà ìyá mi ni o pé ìyá mi pé ara rí ọ̀yá ọkàn gbé fàjẹlẹ̀ ni. Ó ní tí má lọ ra nǹkan báyìí tá a bá mú ikú tá a bá fi ṣe kéde kan ara ìyá mi ọ̀yá mo wá rẹ́rìn ìyá tó ti kú tó ti pẹ́. Ìyá tó ti kú ní ìsìn tó ti lọ bí ọdún 10. Ó wá ní tá a bá reku tá a bá ra kinní kan ó ṣá kí Ọ̀rúnmìlà lọ ó kí Ifá lọ ó kí bọ́ ó ṣe gbìdìgbìdìgbìdì ó ṣe wì kí wàá ní nǹkan tí ó ṣẹlẹ̀ tára ìyá mi ó fi yá. Ó ní kò ṣe pọ̀ ó ní sáà lè rí bí 270,000 270,000 bó ṣe pé ní sáà lè rí bí 270. Mo wá rẹ́rìn ìgbà tó wá sọ̀rọ̀ tán mo wá ní bàbá ó ní yẹn mo ní ẹgbọ́ fádé adáńtò tọ́ ìyá tẹ́ ń kí Ifá rẹ̀ yìí ó ti kú ní èsì tí lọ́dún 10. Kò mọ Fá. Ṣé Ifá lè ṣàtọ̀nà gbogbo kìnìún. Kò mọ Fá ẹ mọ ìdí tó yẹ kí n sọ pé kò mọ Fá. Tí wọ́n bá wá bá ẹ pé kò dá Fá ẹni tó ti kú. Sọ pé ó ti kú o. Ẹ mọ mọ o nídìí àti sọ fún. Tó bá lára ẹ òyà tó bá gbé Fá janlẹ̀ tó bá jẹ́ babaláwo tó mọ Fá. In tó yẹ kó sọ fún ẹni pé kó lọ sáré o. Òun ò rẹ́ ni ẹni yìí òun rí pé òkú ni. Kábíyèsí Elédùmarè tẹ́ bá dífá yẹ rí confam. Ó gbọ́dọ̀ jẹ́ kó ó gbọ́dọ̀ wáyé sí irú èèyàn tẹ́ ṣe ìdánwò yẹn fún ṣé lè gbé èèyàn pé kó lọ sọ́dọ̀ lẹ́ni tó ti fẹ́ẹ̀lì yẹn. Ifá orí mi rèé o ọ̀pẹ̀lẹ̀yẹ tèmi àbí gbá tèmi yẹ̀ wo àgbáyé ni kò gbà mí o Ifá mọ̀ gbà mí lágbà pa o bàbá. Ẹnikẹ́ni tó bá pè yín tó bá ní kò sí babaláwo ẹ fọwọ́ sọ̀yà pé babaláwo wà. Bàbá èmi ò fẹ́ láwọn ṣẹ̀ṣẹ̀. Mo iṣẹ́ tẹ wá ní. Wọ́n tẹ̀sí yín wo. Ẹ dán mi wo. Gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ wà lókè òkun àtẹ̀yin tẹ́ wà lórílẹ̀-èdè Nàìjíríà tẹ́yin ọ̀pọ̀lọpọ̀ àwọn babaláwo ti gbá. Ẹ tún máa wò mo fẹ́ tẹ̀sí bàbá yìí wò sẹ́ èmi ò wò báyà bàbá yìí confirm. Ẹ tẹ̀sí mi wo. Ó dá mi lójú. Tá a bá ní ká wá máa wò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń fèsì ìṣòro kí ni ó lè jẹ́ solution ìṣòro wọn.
in tó lè jẹ́ solution ìṣòro wọn ìṣòro pọ̀ o àfọwọ́fà wà bí báwo àjogúnbá wà bí báwo àfọwọ́fà ni pé ẹlòmíì ò rí wàhálà ńlẹ̀ ẹni tó ń ba ti èèyàn jẹ́ àfọwọ́fà ni ẹlòmíì á lọ sọ́dọ̀ babaláwo àbóníṣègùn míì á ní kán so oògùn fún un kó máa fi kó ire ọmọ làkejì ẹni pagúnugún èkádún akalamango ẹ ti gbọ́ kò sí ẹnikẹ́ni tó bá ti ń wọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí láti kó ire ọmọ làkejì ẹ̀ mọ́ tiẹ̀ ó máa padà níṣòro ṣẹ gbọ́ ẹ̀gún mi wà tó ń kógun ja èèyàn láyé ọ̀pọ̀lọpọ̀ bàbá tó wà láyé yìí kọ́ ló bí ẹni tí àwọn ìyá sọ pé bàbá ló bí. ẹ farabalẹ̀ o láyé DNA test. bàbá àwa ní DNA tó confirm ju ti àwọn èèbó ṣe yẹn. tó jẹ́ ifá. wọn abẹ́ ni ifá DNA. òtítọ́ ọ̀rọ̀ lèmi sọ fún yín ní tó dá wa lójú ni. ṣé ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló wà tó ń kọrúkọ bàbá ẹ̀ sílẹ̀ tó jẹ́ pé irọ́ ni tí ì ṣe bàbá tó bí nìyẹn. tí ì ṣe bàbá tó bí. àṣírí yẹn wà lọ́wọ́ àwa babaláwo. àwa máa mú òfegè. ẹ̀yẹ àwa máa mú òfegè. kò dẹ̀ sí nígbà tó bá ti ń rí bẹ́ẹ̀ yẹn ìṣòro kan ti dénú ìdílé yẹn nìyẹn. àìmọye èyí tá a ti sọ fún pé lọ bá ìyá ẹ béèrè lọ́wọ́ ẹ níbo ni bàbá ẹ wà. ìṣòro kan nìyẹn. òbí mi wà ó ti bà tọmọ ọlọ́mọ jẹ́ kì í fẹ́ fojú kan ọmọ ọlọ́mọ láyé. òmíì ní agbára tó fi wà lẹ́gbẹ̀ẹ́ míì ní òkè lọ́hùn. a máa ṣèbàjẹ́ àwọn ọmọ ẹ̀ ò lè rọ́nà lọ. ṣé wá rí táwọn ìṣòro yìí bá ti wá balẹ̀ tó ti pọ̀ tó ti di pé èèyàn wáṣẹ́ kò ríṣẹ́ èèyàn wọ́kọ kò rọ́kọ èèyàn wáyàwó kò ríyàwó ẹni tí bàbá ẹ̀ àmì ẹni tí ìyá ẹ̀ tó bá ń ṣèpè fún bàbá ẹ̀ tó bá jẹ́ ọkùnrin tí ò bá gbàdúrà dáadáa kó ṣẹbọ kó ṣètùtù tó bá fẹ́ fẹ́ ìyàwó irú ìyá ẹ̀ ní ó fẹ́ o. kábíyèsí Elédùmarè. obìnrin tí ò máa gbé òun náà ṣépè ní ó fẹ́. ní ó padà lọ fẹ́. bẹ́ẹ̀ ni obìnrin ìdí nìyẹn ẹ̀gún tó pọ̀ jù láyé tó ń ja àwa èèyàn tó kó ṣòro sílẹ̀ látọ̀dọ̀ àwọn ìyá tó bí wa ni. ló fa ogun sáyé ọmọ. òun ló fogun sáyé ọmọ tẹ́ẹ̀rí tó lúkúlù kó ṣe kẹ́ ẹ tó débì kankan tó sọ fún ẹ pé bàbá ẹ ló wà nídìí ọ̀rọ̀ ẹ ó máa ń pẹ́. ìyá ẹ lọ́pọ̀ jù. bàbá lè bínú even though tí bàbá bá ṣèpè kò mọ ọmọ èpè yẹn ò ran ọmọ ṣùgbọ́n tí ìyá bá ṣẹ́ títí ẹ̀ tán bá ṣẹ́ ń bí tí ò lọ wọ́n á tún padà sí òkè lọ́hùn wọ́n á tún padà lọ ṣẹ́. ọ̀pọ̀lọpọ̀ ìṣòro tá ń dojú kọ àwọn ìyá yìí là á bẹ̀. tẹ́ ẹ bá wá rúbọ tẹ́ ẹ bá rúbọ tẹ́ ẹ bọ́ bá fín tẹ́ ẹ bọ́ bá gbà bó lẹ́ ṣe mọ̀. bó òkú bá kú láyé àkàlà ògbóde ọ̀run mọ́. bó lẹ́ ṣe mọ̀. ẹ ṣe tá bá rúbọ tó bá fín. tí ò sì ní mọ́fẹ́gè. tó ní mọ́fẹ́gè. ṣe rí olúwayé rèé. olúwayé nìyẹn pòpò labìdí sàkàsíkà fàìdí tí bá ní tú. ikú roro bí oyin àfòmọ́ Elédùmarè òun lẹ̀ ń wò yẹn. ọlọ́pàá àkọ́kọ́ rèé o. ní kéde tí mò ń wọ́n wájú. kò sẹ́ni tí ò lè arrest. kí ló kọ́ tán pé. olúwayé nìyẹn. olúwayé. bẹ́ẹ̀ ni. Olódùmarè wà lókè lọ́hún olúwo ti ayé rí. bó ṣe wà tá bá bọ àkùkọ díẹ̀ la máa fi ń bọ àárẹ̀ ẹ̀kọ àwàkàrà epo pupa ẹmu ọ̀pẹ gbogbo a kó síbẹ̀ tá bá ti wá bọ tán ṣàdúrà á wá pa obì á da obì yẹn. tá bá da obì yẹn tó obì ò bá ti yàn ó sọ fún wa pé bọ yóò tí ì fi. á wá béèrè obì yẹn á fi béèrè pé kí ló tún kù ṣẹbọ ayé ni ṣé ìkankan ni ṣáyé lála ni ṣóògùnládé ni tóbi bá ti yàn níbí àwa ò sọ fún yẹn pé bọ yẹn ti fi. yóò dẹ̀ ṣiṣẹ́ lọ́dọ̀. yóò ṣiṣẹ́. yóò ṣiṣẹ́. wọ́n máa ń da obì yẹn náà lójú tèmi náà èmi wá rò pé kì í ṣiṣẹ́ ni o. sóbì bàbá ó máa ń ṣiṣẹ́. wọ́n mú obì bíi mẹ́ta ìkọ́ dojúbolẹ̀ ìkọ́ jẹ́ kí. gbogbo bó ṣe dojúbolẹ̀ tó síjú sókè gbogbo ẹ̀ ló lóko pátápátá tó sì lóríkì. oríkì tó bá sọ yẹn làwa ò fi mọ̀ pé ó ti ṣiṣẹ́. tó jẹ́ pé yóò ṣe confam. yóò confam. bàbá látijọ́ tẹ ti ń ṣiṣẹ́ àwo ṣe ti iṣẹ́ fáwọn tó wà nílùú òyìnbó rí. dáadáa mo ní wọn lọ́wọ́ tó pọ̀ iṣẹ́ ìlú òyìnbó là ń ṣe lọ́wọ́ tẹ́lẹ̀. mélòó nù wọn lọ́wọ́ àti wàá dúpẹ́ ẹ má parọ́ o. wọ́n máa ń dúpẹ́ lọ́wọ́ mi. bó lẹ ṣe ń ṣe bó lẹ ṣe máa ń ṣe. ṣé tí mo fi máa ń ṣiṣẹ́ yẹn. bẹ́ẹ̀ ni. kò ju bí mo ṣe ń ṣe iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́ iṣẹ́ ìlú òyìnbó ni. iṣẹ́ yẹn gan ti kù mi ti parí ẹ̀. bá a ṣe máa ń ṣiṣẹ́ ìlú òyìnbó rèé. a béèrè orúkọ ẹnìyẹn àti orúkọ ìyá ẹ̀
a kì í lórúkọ bàbá o torí ọ̀pọ̀lọpọ̀ ló wà lọ́dọ̀ bàbá tó rò pé bàbá òun nìyẹn tó ṣe pé irọ́ ni tó mọ̀ fege kò lè work ṣùgbọ́n tí ìyá ẹ bá sọ pé àtinú lágbájá ló ti jáde ìṣòro míì gan tún wà nú ayé báyìí ká sì tún gbé yẹn pati àti ìlọbẹ̀ yẹn tó bá pẹ́ gan báyìí mò ń wo bó ṣe ń ṣẹlẹ̀ kó má di pé orúkọ ìyá gan ò ní ṣiṣẹ́ mọ́ ṣùgbọ́n àti ìdébẹ̀ yẹn a tún máa padà lọ́bẹ̀ bẹ́ẹ̀ ni ṣe rí tí a bá ti bèrè orúkọ ìyá àtorúkọ a wà ṣe bẹ́ẹ̀ mi ṣe máa ń ṣiṣẹ́ tèmi rèé o tí èèyàn bá ní kémi bá wọn ṣiṣẹ́ tó wà nílùú òyìnbó ọ̀pọ̀lọpọ̀ àwọn babaláwo tẹ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé wọ́n ṣiṣẹ́ pé ṣẹ̀yìn òṣìṣẹ́ yẹn irọ́ tó wà ń bẹ̀rẹ̀ kí n sọ tẹ́lòmíín bá ti gbowó kò ṣe nǹkan tán ran mọ́ o akówó dání a máa ná owó ni kì í ṣe gbogbo wọn ni wọn ò mọṣẹ́ o ṣùgbọ́n tèmi bá ti ṣe tèmi tí mo ti ra gbogbo nǹkan tí mo fẹ́ rà máa gbé fídíò tí báyìí ni tẹ́nìyàn ó máa wò mí tí n bá sọ fún ẹ pé a máa ra àkùkọ adìyẹ máa jẹ́ kó yẹ pé àkùkọ adìyẹ rèé o obì rèé o ọtí rèé o máa ṣe fídíò tó o bá ráàyè wà pẹ̀lú mi lórí fídíò ńgbà yẹn máa ṣe fídíò ẹ̀ máa sẹ̀ǹdì ẹ̀rẹ̀ through WhatsApp wàá rí i pé iṣẹ́ yìí mo ṣe é àdẹ̀ lè ṣe é kó má rí bẹ́ẹ̀ àná ó máa rí bẹ́ẹ̀ torí ìdí tó ṣe máa rí bẹ́ẹ̀ ni pé ọjọ́ kan wà tí Ọ̀rúnmìlà fẹ́ lọ ṣiṣẹ́ agbára kan ìgbà tó Ọ̀rúnmìlà wá ń lọ lójú ọ̀nà ó rí àwọn ìṣòro kan tó wà lójú ọ̀nà Ọ̀rúnmìlà wá wò pé ibi tó fẹ́ lọ yìí ibi tó lágbára ni ó wá ń pe àyájọ́ kan àyájọ́ tó ń pè yẹn rèé o Ọ̀rúnmìlà wá ń sọ wípé ẹ̀lú mi àgúngbẹ ẹ̀wù mi ẹ̀wù ẹ̀jẹ̀ ó dífá fún Ọ̀rúnmìlà lọ́jọ́ tó fẹ́ lọ sí ilé olójòdúmọ̀ró ilé olójòdúmọ̀ró a kì í dúró wọbẹ̀ àìbẹ̀rẹ̀ wọbẹ̀ a kì í fi wájú wọlé àìfẹ̀yìn wọlé a kì í fapá ọ̀tún wọlé a kì í fapá òsì wọlé a kì í fẹsẹ̀ méjèèjì wọlé Ọ̀rúnmìlà wá béèrè lọ́wọ́ àwọn tó wà ń bẹ̀ pé nítorí kí ni wọ́n wá sọ wípé nítorí omidan wẹ́wẹ́ ni tí ń bẹ ní ilé olójòdúmọ̀ró àti àwọn àgbà sàkùsàkù tí ń bẹ ń bẹ̀ bí èèyàn bá yọ ní òpópó wọ́n rí ìfún ẹni wọ́n sì máa ẹ̀dọ̀ nìyàn ẹ̀jẹ̀ nìyàn làwọn tó wà ń bẹ̀ sì máa fi ṣe bẹ̀ Ọ̀rúnmìlà ní kì í ṣe bí ti tòun kì í ṣe bí tàwọn ọmọ àti tẹnikẹ́ni tó bá ṣàtúnṣe ayé ẹ̀ ó nítorí òun lòún pàṣẹ fọ̀sá méjì kó sẹ̀yìn kó tó kópọn wá sí sálú ayé ẹnikẹ́ni tó ń bá ti wá ṣẹ̀ tó ń fi lẹ̀ bẹ́ tó ń fọ̀rúnmìlà bẹ́ tó ń fọ̀sá méjì bẹ́ dandan ni kó yọ́nú sí wù torí àjẹ́ kan ò ní gbójú kó gbòyà kó jèso ẹrú àjẹ́ tó bá gbójú tó bá gbòyà tó bá jèso ẹrú ẹrú máa ń ru wọn ṣuṣu ni a wá sọ pé látòní lọ ó lẹ́nikẹ́ni tó bá ti fẹ́ òun á fẹ́ jíṣẹ́ òun lọ́wọ́ àbí kò ń ṣiṣẹ́ kó má ṣiṣẹ́ àbí kò ń rẹ́bọ kẹ́bọ má fi ó pọ̀ sá méjì ó bó ṣe sẹ̀ǹkó tó pọ̀n wá sí sálú ayé kó sẹ̀ǹkó tó pọ̀n kú lúwà ìpadà sóde ọ̀run kò sí bá wa ṣe lè ṣiṣẹ́ tíṣẹ́ ò ní lọ yóò ṣiṣẹ́ dandan ni kó ṣiṣẹ́ dandan ni kẹ́bọ fín torí bí ìdí bá gbẹ́bọ ìwòrì á sìn lọ sókè ọ̀run bí ìdí bá gbẹ́bọ bí ìdí bá ti gbẹ́bọ ìwòrì á sìn lọ sókè ọ̀run ó ní nǹkan tó ṣẹlẹ̀ sí wọn lọ́jọ́ kínní àná tẹ́ bá wá wò ó babaláwo ni mí o ẹ kì í ṣe oníṣègùn mò ń ṣe oníṣègùn ní babaláwo ni mí mò ń dífá mo dẹ̀ ń ṣoògùn ṣùgbọ́n kí n tó ṣoògùn má kọ́kọ́ dífá. ṣé ẹ lè ṣe méjèèjì pọ̀. dáadáa. torí mò ń wò pé ó yẹ kí babaláwo wà lọ́tọ̀ oníṣègùn wà lọ́tọ̀. rárá iṣẹ́ mi wà tá a bá ti rúbọ tán á fo oògùn tí ṣùgbọ́n láì rúbọ tó bá so oògùn ó lè má lọ. láì rúbọ. kò lè lọ tọwọ́ àwọn àgbàlagbà bá wà ń bẹ̀ tó jẹ́ àwọn àgbàlagbà ló wà ń bẹ̀ ìtàn bá náà fẹ́ gbà tẹ́ ẹ̀ bá fún wọn kò sí oògùn tẹ́ lè ṣe wọ́n á máa gba oògùn yẹn wọ́n á máa dì wọ́n á máa kó sílẹ̀. àwọn kan ní oògùn kì í ṣiṣẹ́ lára àwọn ẹ ti gbọ́ rí. ṣé pé oògùn kì í ṣiṣẹ́ lára ẹni. ẹ ti gbọ́ rí pé oògùn kì í ṣiṣẹ́ lára àwọn. ọwọ́ ló wà lára ẹ̀ kò sí ní tó jẹ́ pé oògùn kì í ṣiṣẹ́. ẹlòmíì wà ó ní nǹkan dúdú ọba lára ń bọ́. irọ́ kò sí inú kòkò dúdú lẹ̀kọ́ funfun ti jáde. ìyẹn irọ́ pọ́nbélé ni. a jẹ́ pé wọ́n lè sáyìn ládàá báyìí kọ́ wọlé. ṣé mi lè sọ pé ká wá ṣá mi ládàá. bọ̀tọ́ bá ẹ̀kan déédéé ń lọ fúlàní ò lè jí ń gbé. ṣé mi àìrọ̀ o mo ti kọjá nǹkan lè jí gbé o. lọ́nà wo lọ́nà wo. ẹ ṣe rí ọ̀nà tí wọ́n lè fi jí mi gbé bí a bá mú ọ̀pọ̀lọ́ kò jọ kọ̀ọ̀kan. agbèjúlẹ̀. ìyẹn ọgbọ́n inú ti a ni nǹkan náà máa fi ń pèèyàn lọ́mọkùnrin nǹkan náà máa sọ pé lágbájá yìí babaláwo ni. torí mo gbọ́ pé wọ́n pa babaláwo kan lọ́jọ́ kẹrù sí ìbàmí mo rò pé babaláwo náà wá pa báyìí. níbo. mo gbọ́ lórí gbogbo ìròyìn gbé
pé wọ́n pa ọ̀nà pa babaláwo mọ̀ pass mọ̀ náà. A jẹ́ pé bẹ́ẹ̀ ṣe wà nísìnyí tí ó bá sọ́kùnrin kankan lé mọ́ ọkùnrin lẹ́yìn náà. Ṣé mi? Bẹ́ẹ̀ ni. Gbogbo ìgbà ni. Ẹni bá kò mí lójú àlá ọkùnrin ló kò, tó bá kò mí lójú mọmọ ọkùnrin ni. Èmi tán tì sínú igbó tí mò ń tira mi sáàrin. A jẹ́ pé kò ṣeé ṣe, ó ṣeé ṣe kán mọ̀ jí ń gbé kán gba ransom lórí ìyẹn ti gbọ́ ransom rí. Kí ni ìtumọ̀ mi kàwé? Owó kíní nìkan gba owó kíní owó kíní kán gba ransom. Pé kán ní káwọn èèyàn máa wówó wá. Ẹ lè gbé mi ni. Wọ́n mọ̀ lè jí ń gbé bàbá. Bàbá kò sẹ́ni tó lè gbé mi. Kò sẹ́ni tó lè gbé mi. Tí mo bá ń rìnrìn àjò lọ, tí mo bá dúró ní ojú ọ̀nà, tí mo bá rí pé mọ́tò tó fẹ́ gbé yìí mọ́tò tí ò gbé mi lọ ni, ìyìn lè wọ́ ìyìn lè juwọ́ sí kó dúró, tó bá dúró kò lè bọ́ sí. Ifá ń gbé yín nínú. Bẹ́ẹ̀ ni. Ifá ló ń gbé yín nínú. A máa ń gbé mi. Ọ̀nà wọn ń gbé fámì. Ẹyin tó lágbára ni. Ọ̀pọ̀lọpọ̀ wò pé ṣé lóòótọ́ ló ń gbé fámì. A máa ń gbé fámì. Ọ̀nà tá a máa fi ń gbé fámì rèé, ẹni tó bá fẹ́ gbé fámì á jẹ́ pé ẹni tó ti lọ sẹ́fà ni. Bó ní oṣù wa gbé mi. Ó ní odùn kan tá a máa ń tẹ̀, a wá ju ike Ifá yẹn sínú kọ́ọ̀pù yẹn, a wá tẹ odò ẹ̀ sí, a wá sa àyájọ́ ẹ̀ sí. Tá a bá ti sa àyájọ́ ẹ̀ sí, a wá gbé mi. Ẹ gbé kùrọ̀ yẹn mi. A gbé mi ṣùgbọ́n òkúrọ̀ yẹn ó ní báyìí ṣe àṣírí wà ń bẹ̀. Tẹ́ bá ti wá ṣe, a wá fọwọ́ gbá ikùn báyìí. Pé Ọ̀rúnmìlà máa gbọ́ ìgbàkígbà mo lè wà nínú ìṣòro. Tí n bá ti fọwọ́ gbánú mi, gbogbo nǹkan tí mo bá ti sọ pé mo fẹ́ kó ṣe fún mi. Bàbá rẹ̀ èèyàn tó ṣẹ̀ tó kọjá yìí, bàbá fọwọ́ gbánú, tá a bá bú lè pé yóò rí bẹ́ẹ̀. Ẹ farabalẹ̀. Àwọn kan ń pè mí lórílẹ̀-èdè Nàìjíríà, wọ́n ń pè mí nílùú òyìnbó, wọ́n láwọn fẹ́ di ọkùnrin. Wọ́n wá béèrè pé ọ̀nà wo lẹ fẹ́ gbà di ọkùnrin. Wọ́n láwọn náà fẹ́ débi pé táwọn bá wọ orílẹ̀-èdè Nàìjíríà, bẹ́ẹ̀ wọ́n ti ẹ̀ já wọn gbé káwọn ṣe pínpín mọ́ wọn lọ́wọ́ kán mára wọn jí gbé. Bàbá ǹjẹ́ sẹ́ ẹ lè ró òyìn lágbára. Ó wà náà. Tí ò ní nírọ́ nínú ni. Kò sí rọ́ níbẹ̀. Wọ́n lè jí ìyàn gbé, nǹkan kan lè mímọ̀ téèyàn lè bá dọ̀dọ̀ mi tí mi ṣe. Tó bá wá bá mi pé o fẹ́ máa rá, ń sọ fún ẹ pé kó máa lọ mi ìmọ̀ mi ṣe fọ́wọ́ náà. Ẹ ìṣòògùn ọ̀fẹ́. Mi ìṣòògùn ọ̀fẹ́ fún yàn. Ẹ̀yẹ́ tí ilẹ̀ bá pò bèrè kò lè disappear àbẹ̀ ṣe wáyé. Ṣé èmi ni mo lọ́gbọ̀n tèmi nínú. Kí kábíyèsí Elédùmarè. Tí ilẹ̀ bá pò bèrè kò lè gbéra. Ṣé mi? Ẹ lè rí mi mú. Àjàgbé mi rá. Àjàgbé mi rá. Tí a bá wá wò ẹ sọ̀rọ̀ kan lọ́jọ́ kan. Ẹ ń ṣàlàyé fún mi wípé kí gbogbo èèyàn máa dira. Àtijọ́ sọ́rí. Pé ó lójú àwọn ìránṣẹ́ Ọlọ́run tẹ́ máa yìnbọn sí tí ìbá máa wọlé lára wọn. Ó wà. Ṣé rí nǹkan kan wà? Ṣé gbọ́ mi olótùú? Ṣé rí ilé ayé ṣókùnkùn gan? Àwọn èèyàn ò dẹ̀ fẹ́ òótọ́. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run lè ń sá wá sílé babaláwo. Òmíì wà tá a ṣẹ́fá fún tó nífá. Nínú àwọn pásítọ̀. Òmíì wà nínú ògbóni, òmíì sáró ẹ̀fù. Ọmọ ìjọ òsì ni mọ̀. Ọmọ ìjọ ò lè mọ̀. Tó bá ti wá máa sọ wàásù fún yín pé lẹ́yìn orúkọ Jésù kò sórúkọ mi mọ́. Ẹ̀yin ẹ sáà máa gba àwẹ̀ kẹ́ máa gbàdúrà. Ká àwa máa rù. Kó máa dán. Ṣebí mo sọ fún yín pé bàbá kan wá ní ìgbà kan tó wá ṣèdúpẹ́ ní church. Ó láwọn olè káwọn mọ́lé. Ó nígbà tán sáà ń ládàá, ó ní ìwé àdá òràn òun. Ó lóun sábẹ̀ sí ní orúkọ Jésù. Náà bá ní praise the Lord, mo ní máa wo wọn. Tán bá sá ládàá ẹran tán máa yọ lára òkèrè. A máa kun ẹni ìwọ praise the Lord níbí. Ṣé ti gbọ́? So ohun tó ń ṣẹlẹ̀ nìyí, ìṣòro tá a ní jù nìyẹn, kò sóòótọ́. Bàbá, ibi tí mo fẹ́ lọ yìí, gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbọ́ mi dáadáa o. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora ẹ gbọ́ mi dáadáa o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn babaláwo máa ń bá ìyàwó sùn. Babaláwo? Ẹ ti gbọ́ rí. Àmì ò gbọ́ rí. Ìyàwó ni o, kì í ṣe ìyàwó babaláwo. Wọ́n ń bá ìyàwó oníyàwó sùn. Bẹ́ẹ̀ni, ẹ ti gbọ́ rí. Ṣé rí èèyàn wọnú ara ni, ṣùgbọ́n kò sí babaláwo tó lè bá ìyàwó oníyàwó sùn, àtúbọ̀tán ẹ̀ ò lè dá a láyé torí èèwọ̀ ni. Èèwọ̀ ni tí obìnrin olóbìnrin bá wá sọ́dọ̀ ẹ, tóbìnrin bá wá sọ́dọ̀ ẹ, tó bá wù ẹ́, tó bá kẹnu sí, àna ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lórí ẹ ti burú. Kọ́sítọ́mà ò lè wá sọ́dọ̀ ẹ kó máa kẹ tó bá fẹ́ fẹ́ ìyàwó lọ síta lọ mú obìnrin tiẹ̀. Kọ́sítọ́mà tó bá ti wá sọ́dọ̀ ẹ tó ti fẹ́ níyàwó ò lè rówó gbà mọ́. Ò lè rówó gbà mọ́. Ò lè rówó gbà, yóò tún mú ọ̀rẹ́ wá. Tó bá ti tún mú ọ̀rẹ́ yẹn bọ̀, yóò tún sọ fún ọ̀rẹ́ yẹn pé ẹni yìí ń fẹ́ mi o. Labour loss ni. Ẹ̀yin dẹ̀ ni ẹ̀yin ọ̀dẹ̀ fẹ́ gbá géèmù labour loss. No, mo níyàwó mo lọ́mọ. Ìyàwó kan mo ní ó dẹ̀ ti bímọ fún mi. Mo wà okay. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ibi tọ́lọ́run ràn mí lọ́wọ́ dé ẹ̀yin tó láyé mo dúpẹ́ lọ́wọ́ yín o.
ṣé gbọ́ bẹ́ẹ̀ yẹn ìyàwó oníyàwó ká mọ bá sùn kò yẹ kó mọ wáyé láàrin àwọn babaláwo. Tá a bá wá wò bàbá táwọn èèyàn bá fẹ́ ṣiṣẹ́ lọ́dọ̀ yín mo máa ń sọ̀rọ̀ kan pé èmi ò kí ń fi nọ́mbà anybody tí n bá wá interview mi ò kí ń fi ilẹ̀ sórí afẹ́fẹ́ fún reason tó pọ̀. Tí n bá gba nọ́mbà yín tí n bá fi sórí afẹ́fẹ́ ń sìn àwọn kan ó pè yín láti dá yín wò fáwọn kankan. Inú àdánwò ni pé bàbá ìjọsẹ máa ń ṣoògùn owó fún yàn ẹ̀yin ò ní rárá. The answer is no. Ẹ kì í ṣoògùn owó fún yàn. Bàbá ṣe ẹ lóògùn egbé ẹ̀yin ò ní mi ò lóògùn egbé o. Ṣe ẹ lóògùn ọ̀fẹ́. Rárá kò sí. Èmi lè pè ẹ jọ fún wa ní account number yín ẹ kàn dédé gbọ́ gbìs 2 million lákàntì bàbá ti fẹ́ dọ́dọ̀ yín o. Ó pọ̀ lára àwọn nǹkan tí mi fẹ́ fi nọ́mbà sórí afẹ́fẹ́ nọ́mbà anybody. Ṣùgbọ́n táwọn èèyàn bá nílò ẹni tí mo bá gbé sórí afẹ́fẹ́ èmi ó connect wọn mọ́ wọn. Tó jẹ́ the best only way fún gbogbo èèyàn láti lè bá babaláwo tàbí oníṣègùn sọ̀rọ̀. Bàbá táwọn èèyàn bá fẹ́ wá ṣiṣẹ́ lọ́dọ̀ yín bẹ́ẹ̀ni ṣé èṣe pé ẹ máa ń gba owó alágbàfẹ́ ẹ̀kú lọ́wọ́ èèyàn torí ọ̀pọ̀lọpọ̀ àwọn babaláwo mi ọgbọ̀n lọ mú 700,000 naira wá ọ̀pọ̀lọpọ̀ babaláwo mi ọgbọ̀n lọ mú 1 million wá tó sì jẹ́ pé òfegè ní gbogbo ẹ̀. Ẹ ṣe bàbá ṣe rí ayé ló kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́gbọ́n ṣùgbọ́n ìyẹn ò wá ní kí èèyàn ó ṣìṣe. Tí èèyàn bá wá sọ́dọ̀ mi tó bá jẹ́ ẹni tó súnmọ́ bí àbẹ́ni tó mọ agbègbè bí tí mo wà tí n bá ti sọ fún pé nǹkan báyìí la fẹ́ rà ó lóore ọ̀fẹ́ àti lọ béèrè price yẹn price òtítọ́ mo máa fún ẹ máa wá sọ fún ẹ pé iye báyìí mo fẹ́ gbà iye tí mo fẹ́ gbà yẹn kò sọ pé tí n bá ti sọ yẹn kó jẹ́ iye yẹn ló máa kó fún mi iye báyìí lágbára mi dẹ̀ gbé o. Ní ayé àtijọ́ tí babaláwo máa ń dúró de oore ni àwa dúpẹ́ àwọn bàbá wa ń gbà yẹn tá bá ṣe wọ́n lè ní bàbá ọmọ yìí afẹ́ máa mú kó máa tẹ̀lé wa lọ ká lọ ràn án lọ́wọ́ wọ́n kọ́ ẹlòmíì níṣẹ́ wọ́n mẹ́lòmíì lọ sí school ẹlòmíì wọ́n mú travel out ibi tí babaláwo ti máa ń ní oore ọ̀fẹ́ tó pọ̀ nìyí. Ṣé ó ṣeé ṣe kẹ́ ẹ sọ báyìí kí gbogbo àwọn èèyàn sì máa gbọ́ pé tẹ́ bá ṣiṣẹ́ tí ó bá dáhùn káwá gbowó wa padà? Mo lè ṣe ọ̀nà. Ẹ sọ káwọn èèyàn gbọ́. Tí mo bá ṣiṣẹ́ fún yàn. Ẹ sọ bí ẹ̀mẹ́ta ni o mo fẹ́ kán gbọ́ dáadáa ni. Tí mo bá dáfá fún ẹ tí fa ní ká lọ ṣe báyìí ká ṣe báyìí tí n bá ṣe tí ò bá ṣiṣẹ́ ẹ wá gbowó yín. Ẹ tún sọ lẹ́ẹ̀kan sí. Tí mo bá dáfá tó bá tí n bá ti sọ pé Ifá sọ pé ká lọ ṣe báyìí. Bàbá. Ẹmúwé wá kẹjẹ ń kọ́ kalẹ̀. Ìdímọ̀bìnrin ṣàfojúdá ní pépele kóògùn sí mọ̀ ní mí ìmọ̀ wàá bá gbà. Bàbá ìsànwó yín tí mo bá dáfá fún yàn. Gbogbo ẹ̀yà lórí afẹ́fẹ́ ṣe ń gbọ́ o mọ̀ ń gbọ́. Tí mo bá dáfá fún yàn tí Ifá bá ní a lọ mú ìgbà ká mọ̀ wò ká rẹ́bọ ká ṣe. Owó yẹn lọ bí 50,000 60,000. Bẹ́ẹ̀ ni tá a bá ṣe tó ní kò ṣiṣẹ́ kó wá gbowó ẹ̀. Tí ó bá ṣiṣẹ́ kó wá gbowó ẹ̀. mi ṣe gáì mi kì í ṣe fọwọ́ náà. Gbogbo àwọn èèyàn mọ̀ ń gbọ́ wa káàkiri gbogbo àgbáláyé. A ní mi ṣe fọwọ́ náà. Àmọ́ ṣe fíìmù. Alẹ́ mi ò kì í ṣe fọwọ́ náà. Ṣé ẹ̀dẹ̀ sọ pé kì í ṣe fíìmù là ń ṣe? Rárá àṣe fíìmù o àṣe fíìmù láìfù orí àwòtọ́ ọ̀rọ̀ là ń sọ ilé ò kì í ṣe fíìmù. Bàbá tẹ́ ẹ bá dífá fún èèyàn tífá bá ní kó lọ mú nǹkan wá kó lọ ṣe nǹkan wá kó lọ ṣe nǹkan wá tẹ́ ẹ bá wá fi ṣe ètùtù tí ètùtù yẹn ọba fín tí ọba gbà ẹ dòwó ẹ padà. Ètùtù yẹ máa dá padà ètùtù ó fi. Tí ọba wa tẹ́ni yọ̀ wá rí nǹpa nǹkan kan bóyá fẹ́ gbàwé ìgbèlú tí oríwé ìgbèlú gbà ṣé ẹ dá padà. Kò pọ́síbù mo ní màá dá padà ìdí ni pé ìdí tó fi dá mi lójú tí màá fi dá padà ẹ mọ́ ni. Mi ì lè gbé fájanlẹ̀ Ifá júwe fún mi tí màá ṣe ṣẹ́rí tí màá ṣe yẹn kò gbọ́dọ̀ ju ọ̀sẹ̀ kan tẹ́ fi máa rápẹ̀rẹ̀. Kábíyèsí Elédùmarè. Tó bá ti jẹ́ Ifá mo gbọ́ fà yẹn mo gbọ́ tí mo mọ̀. Ẹ bá ń kífá. Mo mọ̀ dáadáa. Ọ̀rẹ́ mi kan kí ló ń pè léjì ògbè ọba nílé Ifá lè mímọ̀ sí. Ṣé èjì ògbè? Bẹ́ẹ̀ ni. Èjì ògbè ọba Ifá ni ṣùgbọ́n ní abala bìkan àwa ò kà kún ọba Ifá. Kí ló ẹ kìlọ̀ ẹ kejì ògbè. Àwọn èèyàn fẹ́ gbọ́ yín wọ́n fẹ́ mọ̀ pé babaláwo tó sọ. Èjì ògbè tẹ́ ń wò yẹn ní ọjọ́ kìíní àná èjì ògbè ṣe number 1 ni o. Èrú ẹni tẹ́jì ògbè bá balẹ̀ fún. Ifá jẹ́ kó yọ pé ká sọ fẹ́ nìyẹn pé kó lóòótọ́ dáadáa ó lẹ́nìyẹn ń parọ́ ó lónírọ́ ni. Ní èjì ògbè. Bẹ́ẹ̀ ni. Ọba nílé Ifá náà mọ̀ pé. Ẹ fìyẹn lẹ̀. Mo ń gbọ́ yín mọ̀ gbọ́ yín. Onírọ́ wà lẹ́nu ẹnìyẹn ó ló máa ń parọ́. Èjì ògbè. Bẹ́ẹ̀ ni tẹ́jì ògbè bá balẹ̀ fún yàn. Ó sọ̀rọ̀ lórí èjì rẹ̀ ará ìsopọ̀ ẹ̀dùgbàlájà lórí igi. Ọ̀kàn bá bí èjì tọ̀ mí wá. Èjì ògbè tẹ́ ń wò yẹn. Ibi tọ́rọ̀ ẹ ti dáa jù kò ju bí 2 sí 3 tó ti ṣe tẹ̀lé. Léjì ògbè. Bẹ́ẹ̀ ni.
Ya mo gbọ́ yín bí lọ bàbá. Ibi èkíní ni pé ó dífá fún aláboyún tèjì ògbé bá borí aláboyún ó sọ pé yóò bìtìbìtì re. Láì lo paracetamol. Nítorí pé ọjọ́ kìíní àná àwọn mẹ́ta ló dífá fún. Ó dífá fún ẹni tó sòpá. Ó dífá fún ẹni tó gbé ẹni tó sókè. Ó dífá fún aláboyún. Ọ̀rúnmìlà ń bọ̀ láti ìrìn àjò kan. Ó pàdé ẹni tó sòpá lójú ọ̀nà. Ó wá ná sọ ní ìṣòro wà lẹ́sẹ̀ ẹrù tó ń rù kiri yìí. Ó ní kò sẹ́rù níbẹ̀ Ọ̀rúnmìlà náà sí ó làpàpà parada. Kíní yẹn kúrò ńbẹ̀ ó ṣe báyìí. Ó láṣẹ owó ìṣòro ló ń rù kiri. Ọ̀rúnmìlà ló ti sọ pé ò ní ìṣòro. Ó dá padà síbẹ̀. Ó pàdé ẹni tó so ẹni tó gbé ike tó ká báyìí. Ọ̀rúnmìlà ní ẹni tó gbé pọ̀nyìn yé sọmọ. Ìṣòro rẹ̀ ó ní kò sí ìṣòro kankan lẹ́yìn. Ọ̀rúnmìlà ní kó kúrò níbẹ̀. Ó kúrò níbẹ̀ ó dúró báyìí. Ó ní bàbá dúpẹ́ ó ní Ọ̀rúnmìlà máa dúpẹ́ ló ti sọ pé ò ní ìṣòro ó dá padà. Ó wá padà aláboyún lójú ọ̀nà aláboyún ikú rẹ̀ àrùn rẹ̀ aláboyún ó kúnlẹ̀. Ó ní bàbá gbàhùn òun ti gbé kúpọ̀n ó gbàrùn pọ̀n. Bóun ó ṣe bọ́ nínú ẹ̀ ló ń wá kiri. Ọ̀rúnmìlà fà wá báyìí. Ó ní ẹ̀là àrùwà kó bìtìbìtì re. Aláboyún ilé á bìtìbìtì re. Àṣẹ. Àgàn tọwọ́ àlàbòsùn. Àṣẹ. Alábìíkú á da alábìíyè. Àṣẹ. Gbogbo ohunkóhun tó lúkúlùkù ń wá pátápátá Olódùà ó jẹ́ kó bọ́ sí. Àṣẹ. Ṣé ẹ tún rí èjì ogbè yẹn? Ó dífá fọ́ bàálù. Ní abala bìkan. Béèjì ogbè bá dá fún yẹn oníkẹ́nìyẹn má mọ̀ mu ọtí àmujù. Léjì ogbè kan náà. Léjì ogbè. Ó sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ pọ̀. Téèjì ogbè bá balẹ̀ fún yẹn oníká béèrè lọ́wọ́ ẹnìyẹn pé ta ló ń wọ́ ọmọ tí ò jìnnà sí. Ẹni tí ìyá ọmọ ń jẹ. Ó sọ bẹ́ẹ̀ fún. Èjì ogbè náà tó ní. Ó sọ bẹ́ẹ̀ fún sọ. Èjì ogbè. Ẹni tí èjì ogbè bá balẹ̀ fún ti jẹ́ kó yé wa pé ẹnìyẹn tó bá jọkùnrin kò gbúdọ̀ fẹ́ ìyàwó ẹyọ kan. Arákùnrin kan pè mí. Mo fún àtọmọdé lẹ́nu. Kábíyèsí. Ó ní látijọ́ tí ọmọ òun ó ní ṣe ní máa ń sùn nínú kíláàsì. Okay. Ó lóun ti ná tó 17 million. Pelode? Ó ní tó bá dé nínú kíláàsì báyìí ní ọmọ sùn. Wọ́n sì jọ wà lórílẹ̀-èdè Amẹ́ríkà ni. Wọ́n ti gbé fàjẹlẹ̀. Wọ́n ti rúbọ kò sí nǹkan kan. Bàbá. Irú àwọn nǹkan báwọn. Kí ni nǹkan táwọn èèyàn ṣe sí? Ní tá a lè ṣe ni pé ifá yẹn náà là á gbé janlẹ̀. Mo sọ nǹkan kan fún yín nísìnyí. Tí a bá ti gbé fá janlẹ̀, tẹ́lòmíì bá ti lè gbọ́rúkọ èjì ogbè báyìí bí ìgbà tán gbówó ńlá fún yín. Ó jọ ọ́ lójú gan. Bọ̀ àwa tá à ń gbọ́ díìpù a kàn fi pọ́n lé ni. Ṣé ti gbọ́? Àìmọye àwọn ọmọ fá kéékèèké tí solution tó wà lọ́wọ́ wọn ju tèjì ogbè lọ that's 100. Èjì ogbè tẹ́ ń wò yẹn tó bá dá fún ẹni tó sì kílẹ̀ Ifá jẹ́ kó yé wa pé nìyẹn ò kú. Àwa ò sọ fún ẹ pé kò sọ hospital tó lè gbé lọ òkú làwọn òyì yóò sì kú. Ìyẹn èjì ogbè. Bẹ́ẹ̀ ni. Kábíyèsí. A ti sọ fún ẹ pé mà náwó òkú rèé. Ṣé wá rí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn pé ọmọ yẹn ń sùn nínú kíláàsì oorun tó ń sùn yẹn ti mọ̀ pé iṣẹ́ wà àwọn àgbàlagbà ló wà ńbẹ̀. A wá béèrè kò sẹ́ni tó lè bá yé jà máa ń bẹ ayé ni. A wá béèrè lọ́wọ́ Ifá kí la máa ṣe. Ifá wá júwe fún wa nǹkan tá a máa ṣe rèé. A wá lọ bẹ àwọn àgbàlagbà tí Ifá bá ti tọ́ka sí. A wá lọ bẹ̀ wọ́n. Tá bá ti bẹ̀ wọ́n ẹ rí i pé gbogbo ogun yẹn ò lọlẹ̀. Tó bá wá jẹ́ ẹni tó súnmọ́ bí a ní kó wá já ewé ní bá ṣe máa ṣe á tẹ odù sínú ẹ̀ pa ìyájọ́ sí àgbè lálọ́ fi wẹ̀ lórí èṣù. Ẹ lọ fi wẹ̀ lórí èṣù. A lọ fi wẹ̀ lórí èṣù láàlú ògiri òkò. Ẹ lọ fi wẹ̀ lórí èṣù. A lọ fi wẹ̀ lórí èṣù tá a bá wẹ̀ èsè yẹn òkú lára ẹ̀ àti pé sẹ́ẹ̀rí kì í sọ nǹkan fún yín. Irú ẹni tẹ́ ń sọ yẹn ó lè jẹ́ ìyá ẹ̀ ló ń bàjá o. Kábíyèsí. Ogun tẹ́ ń wò yẹn ó lè jẹ́ ìyá ẹ̀ ló fi ń ṣe ọmọ ẹ̀. Ó lè jẹ́ ogun ìdílé ni ó lè jẹ́ kankan ni a kọ́kọ́ wádìí ogun yẹn. Ìyí tó ń ṣẹlẹ̀ ni pé bàbá mi fi bà wọ́n jẹ́ kì í ṣe gbogbo èèyàn ló mọ Fá kágbọ́n pẹ̀lẹ́ janlẹ̀ ò ní kéèyàn mọ̀ o. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ò mọ Fá tẹ́ bá wá mọ Fá ẹ̀ tún wá kọ́ solution ó yàtọ̀ síra wọn. Ọ̀tọ̀ ni mímọ̀ Fá. Ọ̀tọ̀ ni solution ọ̀pọ̀lọpọ̀ mọ Fá gan kò mètùtù. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà lórílẹ̀-èdè Amẹ́ríkà ń pè mí. Wọ́n ní àwọn mú obìnrin láti orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n wá mú lọ sílùú òyìnbó. Wọ́n ní ìyàwó àwọn ti gbalé bá wọn lọ́wọ́ o. Ìkan ti ẹ̀ pè mí ó ní ìyàwó ò tiẹ̀ gbà kó ń sunú yàrá mọ́ báyìí. Ẹnìkan ti ẹ̀ pè mí ó ní ìyàwó ò tiẹ̀ dáná fún un mọ́. Ìkan ti ẹ̀ pè mí ó ní ìyàwó bá ju ìfọ̀tí sóun báyìí. Ẹ sì mọ̀ pé bóbìnrin bá wà ní ìlú òyìnbó obìnrin lọ́láṣẹ. Bàbá ṣé solution wà láti lè ṣe ṣé fánà látọ̀bí lé. Ẹ kọ́kọ́ béèrè pé kí ló wá. Ìyìn tó bá sọ fún yín bóyá ó fẹ́ gba àṣẹ yẹn padà lẹ́nu ìyàwó ẹ̀ ni a bá bẹ̀
Ifá náà ni ó sọ fún wa toró ti ṣẹlẹ̀ fún Ọ̀rúnmìlà rí. Tó gba ìyàwó Ọ̀rúnmìlà. Àwọn gba ìyàwó obìnrin ti control Ọ̀rúnmìlà rí. Obìnrin gan control Ṣàngó rí. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Ọ̀sẹ̀ ìtura ìyàwó Ọ̀rúnmìlà ni. Ọ̀sẹ̀ ìtura. Ìyàwó Ọ̀rúnmìlà ni. Ní gbogbo ìgbà yẹn bọ́ Ọ̀rúnmìlà bá ti kó káyọ̀ ọ̀sẹ̀ ìtura ni máa ń pàṣẹ. Ìran obìnrin ni máa ń fẹ́ gbìyànjú. Àgbàrá ni wọ́n sọ pé wọ́n ní wọlé. Onílé ni ò ní gbà. Obìnrin fẹ́ gbìyànjú. Yóò fẹ́ gbìyànjú. Ẹ̀yin lẹ́wàá sọ wípé ẹ̀yin lẹ́wàá sọ pé láyéláyé ẹ̀yin ẹ̀gbà. Ìgbà tọ̀sẹ̀ ìtura yóò ń gbìyànjú láti máa control Ọ̀rúnmìlà. Ọ̀rúnmìlà gbègbèsẹ̀ ó gba àṣẹ padà lẹ́nu ẹ̀. Ó tún ní odùn kan ògè ní Ìgìtàn Ìrẹ̀tẹ̀. Ìyàwó Ọ̀rúnmìlà tún gbìyànjú níbẹ̀ ibẹ̀ náà ti dá ṣọ́ọ̀ṣì aláṣọ funfun lẹ̀. Ọjọ́ ẹ bọ́ tí ẹ fẹ́ mọ tú ọ̀rọ̀ yẹn ẹ ní tú délẹ̀. Bàbá mo ń ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà báyìí. Káti ẹ̀kọ́kọ́ fìtìwé ìgbélùú lẹ̀. Etí gọ́tà lẹ́lòmíì ń sùn. Elódé. Ó ti lé ní 20 years. Kí ló ṣe wọ́n? Ẹlòmíì inú igbó ní ń sùn kiri. Ọkùnrin kan pè mí jẹ̀lẹ̀jẹ̀lẹ̀jẹ̀lẹ̀ ó ní mo ṣe wà inú igbó mò ń sùn. Ó ní mò ń sun inú igbó kiri ni. Ẹnìkan náà pè mí ó ní iṣẹ́ ti bọ́ lọ́wọ́ kò sá ti jẹ kò sá ti mu mọ́. Bàbá ọ̀pọ̀lọpọ̀ wọn dẹ̀ ni wọ́n ti rora wọn pin nílùú kan wà nílùú òyìnbó. Ǹjẹ́ ṣàtúnṣe wà? Àtúnṣe wà bàbá. Tí ò sì ní irọ́ nítorí ẹ ti sọ wípé tí wọ́n bá sẹ́ǹdì owó tá a bá fún yín lówó tí sẹ́yìn ọba ti dáhùn ká gbowó wa padà. Ẹ wá gba Ifá ní òjúwe tèmi ò ṣe ẹ lè bẹ́ẹ̀ ṣe sọ fún mi nísìn mi lè dédé lọ jáwé kí n sọ pé mo ti ń ṣiṣẹ́ níbí. Ní tí màá kọ́kọ́ ṣe ni pé màá gbé fàjànlẹ̀ ọ̀nà méjì làwa máa fi ń béèrè nǹkan tó bá rú wa lójú. Tá a bá dá ọ̀pẹ̀lẹ̀ tá a bá rí pé rìsọ́ọ̀tì tó fún wa ò ṣe dáadáa á lọ gbé kinfá á gbé fá tẹ́ á wá jòkó á máa lù báyìí ọ̀rọ̀ tó bá ti sọ lẹ́yìn Olódùmarè kò tún sí. Tó bá ti lè sọ fún wa pé ká lọ ṣe báyìí ká ṣe báyìí ká ṣe báyìí tá a bá ti ṣe ó gbọ́dọ̀ rí àyípadà ní kíákíá. Ifá dàbí atọ́nà. Bẹ́ẹ̀ni. Ó gbọ́dọ̀ rí ìyípadà kíákíá. Ó gbọ́dọ̀ rí ìyípadà kíákíá. A jẹ́ pé gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó ẹ máa gbọ́ nǹkan tí bàbá yìí sọ o. Mo dìídì wá sọ́dọ̀ bàbá yìí ni. Lóòótọ́ ó take mi ní a lot of stress kí n tẹ́ débi tí bàbá yìí wà. Mo dìídì wá sọ́dọ̀ bàbá yìí. Bàbá yìí sì sọ wípé tó ń bá àyàn ṣe nǹkan tí nǹkan yẹn ọba ti confirm olórí ọ̀fẹ́ àti wá gba owó ẹ̀ padà. Bàbá ẹ sọ. Tí mo bá àyàn ṣe nǹkan tí ò bá ti ṣiṣẹ́ kó padà wá kó wá gbowó ẹ̀. Èmi gan náà ti ẹ̀ràn wọ́n wá send account number wọn. Èmi wà ní bàbá ẹ yẹ send owó padà. Ń send ẹ padà fún yín. Ibi tó dá yín lójú dé. Bẹ́ẹ̀ni torí yóò ṣiṣẹ́. Ṣé ò sì ní dọ̀rọ̀ ọlọ́pàá báyìí? Sẹ́ẹ̀rí tí mo bá ṣiṣẹ́ yẹn tán yóò tún padà fún mi gift. Fíìmù kọ́lá máa ń ṣe bàbá yìí. Ṣe fíìmù èmi náà ò lọ sórí kìíní pé mo fẹ́ ṣe fíìmù mi èé ṣàwọn bàbá àgbàlagbà yá ń ṣe fíìmù mi ìkọ́ fíìmù rí iṣẹ́ babaláwo mò ń ṣe. Ẹ fọwọ́ sọ̀yà ẹ fọwọ́ gbáyà yìí. Ó dá mi lójú sáká. Ẹ rẹ́lẹ̀ mọ̀ fọwọ́ gbá yìí. Ló dá mi lójú. Nǹkan tó dá mi lójú ni. Ẹ bá mọ́gùn wá. Ẹ bá mú nìkan wá kí bàbá kò sí tẹ́lẹ̀ olúgbòhùn wà kan kò wá. Ẹ lọ kó olúgbòhùn wá. Ẹ kó olúgbòhùn wá. Ẹ lọ kó wá. Ẹ kó wá. Mo fẹ́ kí bàbá ẹ fi confirm níṣẹ́. Ẹ kó olúgbòhùn wá sẹ́. Ó wà nínú ilé ẹ kó wá. Nǹkan tó máa ń ṣe yìí gbogbo àgbáyé máa ń rí wa. Èmi ni mò ń sọ ṣe bó dá mi lójú tó bá dá mi lójú ṣèbí máa ní ká ẹ máa lọ. Àbí? Ẹ dúró ẹ farabalẹ̀ o. Bàbá. Mi ì lè ṣiṣẹ́ fún yàn kó má ṣiṣẹ́. Wọ́n mọ̀ tí lọ kó olúgbòhùn wá. Tẹ́ bá ní dání ẹ̀yin fúnra yẹ kó ti yín jáde. Ètò tèmi yàtọ̀. Olúgbòhùn tèmi yàtọ̀. Ó ń ṣiṣẹ́ fún ọ̀tọ̀ ní nǹkan tí ń ṣiṣẹ́ fún. Eléyìí máa ń ṣiṣẹ́ fẹ́ni tó bá ń dalẹ̀ ni. Tó bá dalẹ̀ gẹ́gẹ́ ni. Oníkẹ́ kó wá. Gbogbo ẹ̀yọ́ ọmọ Nàìjíríà, gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá. Ẹ tún níbi tí mo bá ọ̀rọ̀ kó wá ẹ lọ pọ̀ fún wọn. Àfọ̀ṣẹ́ rèé. A lè ṣiṣẹ́ kó mọ̀ ṣiṣẹ́ òré. Òun rèé. Ẹ farabalẹ̀ o. Òun rèé. Ẹ farabalẹ̀ o. Ọya ẹgbẹ́ ẹfà ẹ fi búra. Òun náà rèé. Ọya. Mi ìlú yàn jìbìtì rí mi ìgbà yàn rí. Tí n bá ṣe bẹ́ẹ̀ rí tí mo lù yàn jìbìtì káyé mi bàjẹ́. Àfọ̀ṣẹ́ mọ́lẹ̀ gbé lọ́wọ́. Ẹ̀rù ń bà yín ni. Ẹrù ọba mi ẹ̀yàdúró ẹ farabalẹ̀ o. Gbogbo ẹ̀yọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́kùnrin lóbìnrin ṣé ẹ ti rí nǹkan tí ń ṣẹlẹ̀ báyìí láàrin mi àti bàbá. Ìtò dá mi lójú ni. Ìtẹ́ ń wò tẹ́ bá gbé fáwọn kan pé ká wá lò wọ́n lè lò ó. Ẹ sì sọ pé Àfọ̀ṣẹ́ yìí ṣe fẹ́ẹ̀kì. Ṣé kí n fi bùn ilé pè? No, ẹ farabalẹ̀ o. Ẹ sì sọ pé Àfọ̀ṣẹ́ yìí ṣe fẹ́ẹ̀kì. Bàbá ẹ já dánwò. Ẹ mọ́ ti dẹ̀wò, ẹ ní sùúrù. Ẹ mọ́ ti dẹ̀wò, bá ti ẹ̀ sì dẹ̀wò, ń parí ìkíní tí mo ń ṣe yìí. Ẹ dúró, bàbá, ẹ ń fi Àfọ̀ṣẹ́ yẹn fi ń búra. Wípé
ẹ confirm. mo kàn mí bá tèèyàn jẹ́ ṣe bí mo bímọ tèmi. ẹ dẹ̀ confirm pé iṣẹ́ tẹ́ bá ṣe yóò correct. yóò ṣiṣẹ́ bàbá níwájú ọba tó láyé gbogbo ohun tá a fi bẹ lọ́hùn náà rèé tọ́lọ́ ó sì gbàdúrà wa àṣẹ l'Olódùmarè fi dálé ayé. bẹ́ẹ̀ ni. tí a bá ti fẹ́ ṣe tá a bá rí i pé iṣẹ́ yìí o ọwọ́ àwọn rabí wà ń bẹ̀ tá a wá wò ó pé àwọn náà fẹ́ stop á lọ kó jáde bá ṣe kó yìí á wàá pe gbólóhùn ẹ̀ sí. ẹ pé gbólóhùn mo fẹ́ gbọ́ ẹ pé kí pe gbólóhùn sí. ẹ pé gbólóhùn. ẹ pé ẹ̀yin tó láyé ìbáyín lónìí o. bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ gbọ́ wọ́n fẹ́ gbọ́. àkọ́dá ayé ìbá ṣẹ̀dá ayé ìbá tí ń ṣe olódó gbọ̀nrán. ìgbárùmọ̀lẹ̀ àjìgọ̀ tó ìgbárùmọ̀lẹ̀ àjìgọ̀ sí ìbáyín lónìí o. ẹ máa gbọ́ lónìí o torí àwọn bàbá wa sọ pé kánkán léwé náà ń jó ni. wàràwàrà lọmọdé ń tó kó ìsìsìn bọ̀ ilé ògbà ọ̀nà ògbà ní ṣe tewé ara àgbà tó rọ̀ gangan báyìí lálákè sọ àbámọ́dá kan ní dátẹ̀ kó mọ̀ sẹ́ ojúkorojú làṣẹ tó máa ń múlẹ̀ ọjọ́ ta kéré jù pọ́n bá ta gbogbo ọjọ́ náà ní kẹlẹ̀ pa àṣẹ ọ̀ka ẹran ọ̀ka ní gbé àṣẹ rẹ̀ ẹnu èrè ní gbé èyí tó lòdùmarè fún alápapọ̀ wú ní fi ń ta owó aláǹtakùn tẹ́ ń wò yẹn tán bá fi dè kò lè bọ́ ń bẹ̀ o nítorí pé bí ọ̀pọ̀lọ̀ kan bá ké ẹgbẹ́ tó kù á gbà á ó sọ ayé àjẹ ayé gbóhùn mi ṣàṣẹ lónìí èyí tí mo bá wí lónìí kárọ̀ rọ̀ mọ́. ẹ dúró ó fẹ́ dàbí wípé kì í sẹ́yìn ẹ tún ti yàtọ̀ o. kílẹ̀ rí. kì í sẹ́yìn tún ni mọ́ o. torí nǹkan tó yẹ kí n máa sọ bẹ́ẹ̀ rí ẹ bá mi plan rẹ̀ nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ ètò yìí tí mo ní mo fẹ́ interview yín èmi rò pé na play wípé mo tún ti bọ́ sọ́wọ́ fọ́wọ́ ní babaláwo kan lónìí. ẹ̀yin náà kì í ṣe fọ́wọ́ náà báyìí lẹ́sẹ̀ fẹ́ bọ́ sọ́wọ́ fọ́wọ́ náà babaláwo. mo wò pé tí ẹ̀ ń ti bọ́ sọ́wọ́ àwọn tí yóò tún gbé mi gógó báyìí. èmi ẹ ṣe fọ́wọ́ náà babaláwo iṣẹ́ tó dá mi lójú lèmi ṣe tí mo jòkó tì. mo ti wá àwọn babaláwo tó confirm mo ti wá wọn kiri. kódà mo wá wọn lọ Abá mo wá wọn lọ Ọ̀nìṣà mo wá wọn lọ Òkò mo wá wọn káàkiri ọ̀pọ̀lọpọ̀ wọn ní tí n rí n tó fẹ́ confirm dáadáa. babaláwo tó confirm wà. babaláwo tó confirm wà ara àdánwò náà lẹ ń ṣe yìí. tẹ́ bá lọ sọ́dọ̀ ẹlòmíì tẹ́ bá ní kó lọ kó àfọ̀ṣẹ tó ní nílé wá kó wá fi búra. a sọ fún yín pé òun ò lè ṣe bẹ́ẹ̀. ṣé ti gbọ́ eré tó ọ̀pọ̀lọpọ̀ àwọn babaláwo ń sá ti pọ̀ jù. tán bá gbọ́ pé lágbájá ní £1 dání ọ̀nà tí wọ́n fi gba gbogbo owó yìí lọ́wọ́ ẹ̀ tán sọ́dẹ̀ẹ́dù arinlẹ̀ náà ń wá kiri. ní tó baṣẹ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ jẹ́ nìyẹn. ẹlòmíì máa ṣẹ̀yẹn tẹ́lẹ̀ o èrú tó fi kun lelédùn á fi gbaṣẹ́ kúrò lọ́wọ́ ẹ̀ ó gbìṣẹ́ lé lọ́wọ́. alẹ́ nìkan ó pè mí láti orílẹ̀-èdè Amẹ́ríkà ó ní kí n jọ ó Kọ́lá Aláwọdé gbà mí Yorùbá dùn gbà mí o wọ́n ti fẹ́ gba gbogbo owó mi tán o mo ní kí ló dé ó ní máa yí àfọ̀ṣẹ́ ní mọ́ fi gbowó lọ́wọ́ àwọn àfọ̀ṣẹ́ ní mo wá ní tí ṣóńṣó méjì bá fojú kanra wọn wọn á dára wọn mọ̀ mo wá sọ fún lọ́jọ́ yẹn wípé mò ń bọ̀ àti dúró dè mí ọkùnrin náà méjèèjì o bẹ́ẹ̀ ni mò ń bọ̀ dúró dè mí ọkùnrin náà méjèèjì bẹ́ẹ̀ ni àtẹni tí ó rẹkùn àtẹni tí ó tẹkùn wọn àjọ máa wò lókèèrè ni o bẹ́ẹ̀ ni o máa yẹn mo wá pè lórí fóònù máa yẹn wá ní ìwọ òwò ta ní sọ̀rọ̀ mo wá kí pé ogbó àtọ́ o mo ní pé kò lè fún mi lésì ó dákẹ́. ìyẹn babaláwo yẹn mo mọ̀ pé babaláwo yẹn mọ̀ ó mọ̀ kò fẹ́ fún mi lésì ni mo wá pè é mo wá ṣàlàyé fún pé ọmọ bíbí ìlú Mọdákẹ́kẹ́ lèmi ó sì ṣòro fún èèyàn ká tó fi gé ọwọ́ dáná ọmọ bíbí ìlú Mọdákẹ́kẹ́ ni mí ìpá òǹkúrú èlùbọ́ tí ń ṣe ní òjò gbọ̀nràn ni mí kábíyèsí ó wá yà lẹ́nu mo wá ní ẹ ń fo oògùn gbowó lọ́wọ́ èèyàn ó ní ta ló sọ bẹ́ẹ̀ fún mi lóhùn ọ̀dẹ̀ kí n fo oògùn gbà mo wá ní kí gbogbo oògùn tí ń bẹ lára yín náà bàjẹ́ ó wá yà lẹ́nu bí mo ṣe sọ̀rọ̀ torí ẹnu wa láṣẹ bẹ́ẹ̀ bá fẹ́ ṣe nǹkan kan sìn bẹ́ẹ̀ bá fẹ́ dáfá ẹnu lẹ́ẹ̀ fi dáfá bẹ́ẹ̀ ni ẹ lè dáfá kẹkàn máa ń pẹ kò ṣeé ṣe ẹ dáfá ẹ kí oríkì ifá ni bẹ́ẹ̀ ni kí gbogbo oògùn tí ń bẹ lára ẹ ọkọ bàjẹ́ oníkèmí náà tó lè sọ bẹ́ẹ̀ yóò ti níbi tèmi náà dé wọ́n bí mi sínú ọba bí sínú awolè mi náà Aláwọdé ló kọ mi ẹ̀rù wá bá wá pè mí ó ní àtijẹ lòun wá. yóò ṣe pàdé tí ò jẹ́ o. ó ní àtijẹ lòun wá mo wá ní ẹ ti gbà tèlò lọ́wọ́ àwọn aráàlú èbó ó ní kí n fìyẹn lẹ̀ ó ní ọ̀rẹ́ má bínú ó láti jẹ lòun wá mo ń ṣe mí mo sọ pé tí ṣóńṣó méjì bá fojú kanra wọn bàbá bí mo ṣe ń wò yín àsìkí kan bẹ lára yín tí mo láìkì ó sì sásìkí hùn àsìkí tí ń bẹ lára yín ni pé ọkàn yín balẹ̀ wípé ẹ lè lu fọwọ́ ẹ ló lu jìbìtì. mi lè lu jìbìtì kì í ṣe iṣẹ́ mi. ẹ mọ̀ pé jìbìtì yẹn àwọn tó kàn lẹ́ ń ṣe jìbìtì táwa bá rí wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ́ọ̀sì àmọ́ wọn. ẹ jẹ́ ń sọ òtítọ́ ọ̀rọ̀ kan fún yín. àìmọye ẹni tó lè kí fá láti àárọ̀ di alẹ́ tí ò gbọ́fá. ṣé ọ̀tọ̀ ìyàtọ̀ wà láàrin ká gbọ́fá
ìyàtọ̀ wà láàrin ká lè kífá. Ó wà. Kí ni ká gbọ́ fá? Ìgbà tán bá sọ pé Ọ̀rúnmìlà tòkè jẹ̀ tí bọ̀. Ó ní ká mẹ́bọ ẹbọ lé, ó ní ká mú àṣẹ. Ọgbórí òkè lè fẹ́ lọ. Àwa mẹ́bọ, àwa rẹ́bọ, ẹbọ wá fi ẹbọ wá dà. Ìyẹn ṣe fà. Ìyẹn ó dàbí ìgbà tí a fẹ́ bí à ń kọrin tá à ń fi kórọ̀ sí. Kì í ṣe original. Ìgbà tó Ọ̀rúnmìlà ń bọ̀ tó ní a mẹ́bọ ká lọ mẹ́bọ ṣe yẹn. Ṣé ìṣòro tó bá dé fún Táyé òun náà ní Kàndé ní? Láyé. Ká sá lọ mẹ́bọ ṣe. Ẹsẹ̀ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn. Àwa máa dáfá ti wa. Ẹnìkan pè mí. Wọ́n bára wọn jiyàn níbì kan. Mo forúkọ bo ibẹ̀ yẹn láṣìírí. A ní kò sí babaláwo. Ẹnìyẹn wá ní babaláwo wà. Ó wá invite mi, ó ní kí n wá. Mo dẹ̀ lọ bá ẹnìyẹn, gbajúmọ̀ ní nídìí Nàìjíríà. Ó dẹ̀ lọ gbé páálí kan jáde nínú ilé ẹ̀. Ó bi mí, ó ní ṣé tí nǹkan kan bá wà nínú páálí yìí, ó ní ṣé mo lè mọ̀ pé nǹkan kan wà ńbẹ̀. Mo ní mọ̀, ó ní mo dẹ̀ lè sọrú nǹkan tó wà ńbẹ̀. Mo ní mi lè sọrú nǹkan tó wà ńbẹ̀. Ṣùgbọ́n Ifá ò júwe. Torí tí petrol bá wà nínú ìgò, á júwe ẹ̀ gẹ́gẹ́ bí omi. Tómi bá wà ńbẹ̀, omi ni. Tí kerosene bá wà ńbẹ̀, kerosene ni. Tí fárífárí bá wà ńbẹ̀, gbogbo ẹ̀ omi ni, liquid. Ó kàn lè máa júwe ẹ̀ díẹ̀díẹ̀ pé téèyàn bá mu eléyìí ó lè fàkóbá fún yàn. Téèyàn bá mu mi àmujù gan lè fàkóbá o. So gbogbo ohun tó wà ńbẹ̀ kò sí léyìí tí ò lè fàkóbá fún yàn. Ó wá lọ mú páálí yẹn wá nínú ilé. Ó gbé kalẹ̀, mo dẹ̀ dáfá mo fi kan. Méjì ni mo ní nǹkan wà nínú ilé, kò sí nǹkan nínú ilé. Ó ní eléyìí tó wà ńbí yẹn. Ó ní kí ló wà nínú ẹ̀, mo ní mi lè sọ, mo ní ṣùgbọ́n Ifá sọ fún mi pé tó wà ńbẹ̀ kì í ṣe nǹkan tó ní weight. Tí ò lè fà wọ́n ni. Nígbà tí ó máa tú, ó jẹ́ àwọn ewé tán fi di ẹ̀kọ́ yìí. Ó wá bọ̀ mí lọ́wọ́. Ó ní kí n wá máa ṣiṣẹ́ lọ́dọ̀, ó lò wá máa san 200,000 fún mi lóṣù. Ọkọ fẹ́ fi wò bọ́yẹ ẹgbọ́ fá, bọ́yẹ ẹmọ fá. Ó ní kí ó lò wá máa san 200,000 fún mi lóṣù. Mo ní mo ti kọjá ẹ̀. A jẹ́ wípé ó ṣeé ṣe tí n bá ti gba orúkọ èèyàn àti orúkọ ìyẹ́ ẹ̀ kí n má wulẹ̀ béèrè nǹkan kan nípa ẹ̀ mọ́. Ẹ̀yin lẹ́ẹ̀dì fá yẹn. Kò nídìí. Ẹ ṣe. Tí ẹ bá ti dọ̀dọ̀ babaláwo tó bá ti bi yín pé kí ni ìṣòro tẹ́ ẹ ní kò mọṣẹ́. Ẹ ti gbọ́? Títí yín ni pé kò ju pé bẹ́ẹ̀ ṣe dọ̀dọ̀ mi nísìn. Ẹ̀yin mo dẹ̀ fẹ́ rí o, mo fẹ́ ṣàdúrà ara mi simple. Tẹ́ bá ń rojọ́ fún mi bóyá orí fóònù àbẹ́ dọ̀dọ̀ mi, mi ní dá yín lò má pa fóònù mi. O ò lè rojọ́, ìgbà tó bá ti rojọ́ fún mi, kí ni mo tún fẹ́ sọ? Kò sí mọ̀ tó bá lọ sí ọ̀dọ̀ babaláwo tó bá ti débẹ̀ mo dẹ̀ wá rí yín ni o, a kó fá ẹ̀. Á dẹ̀ béèrè, ó yá fífa kan rí, á dẹ̀ sọ ní tó bá rí. Tó bá ṣẹ́kù wàá fi kún. Ṣùgbọ́n tó bá ní ìṣòro 5 ó kéré tó yẹ kí babaláwo rí 3 àti àbọ̀ nínú ẹ̀. Tí ò bá ti rí kò mọṣẹ́. Ẹ farabalẹ̀ o. Àwọn èèyàn tí ó máa ń pè mí, a jẹ́ wípé ká tó lè so oògùn, ká tó lè sọ pé a so oògùn dúdú rárá, àwọn kan béèrè lọ́wọ́ Fáná. Láì ṣe pa bá béèrè ta. Àwọn kan máa ń so oògùn dàrẹ́ẹ̀tì láì béèrè. Oníṣègùn làwọn yẹn. Ṣé yóò sì ṣiṣẹ́? Ṣé ọmọ ń ṣiṣẹ́? Oògùn yẹn ò le ju bí síwájú báyìí tí ò fi padà. Lọ́nà wo? Lọ́nà wo? Ọ̀nà tó gbà pé kò sóògùn tá à ń ṣe pátápátá tí èso ọ̀dọ̀ àwọn ìyá mi òṣòro mọ̀nìgà ni máa ń gbà kọjá. Wọ́n bẹ̀rù oògùn ẹbọ àti ètùtù náà máa ń bẹ̀rù. A jẹ́ wípé ètùtù jó oògùn lọ. Ẹbọ jó oògùn lọ, ètùtù jó oògùn lọ. Tí a bá rán àwọn méjèèjì níṣẹ́, tí ètùtù bá dé Èkó ní Amẹ́ríkà ní òní, ó sì kù ọjọ́ 4 tó oògùn ó ń lò lójú ọ̀nà. Tàbí kó tiẹ̀ má lọ gan. Tó bá débi odò míì gan ibẹ̀ ni ó kó sí. So ètùtù a jẹ́ wípé tán bá fẹ́ ṣàdúrà fún yàn, ọkùnrin kan pè mí, ó ní wọ́n rán ẹyẹ sóun láti bí láti Nàìjíríà, wọ́n rán ẹyẹ lọ bá òun ní Amẹ́ríkà. Ó lòun jí lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ dìbẹ́, ó lòun dẹ̀ rí àṣà. Ó lè wá ní pé àṣà tó ń rí yẹn kì í ṣàṣà ìlú òyìnbó, àṣà ibi ni Nàìjà ni. Ó ní bó ṣe jí báyìí ọkàn ṣe bàgẹ́ ó lòun tagiri báyìí. Ṣó ṣeé ṣe kí irú ẹni bẹ́ẹ̀ kó kúrò nínú ìṣòro? Ṣé bó ṣe wà yẹn? Bẹ́ẹ̀ ni. Nǹkan kékeré ni. Ṣé bá àṣà yẹn ló lọ láti bí lọ sọ́hun? Bẹ́ẹ̀ ni. A tún bẹ Ifá ò tún sọ fún wa tí ń tá a ṣe bóyá ẹ̀mí àṣà yẹn máa pín sọ́hun ni o, bóyá ó máa padà bọ̀ síbi tó ti kúrò ni. Ifá ní òjúwe oògùn ò lè ṣe. A máa ń ṣe oògùn lóòótọ́, ó ní tá a máa ń so oògùn sí. Ẹ tọrọ yẹn sọ. Oògùn wà, ṣùgbọ́n ó ní nǹkan tá a máa ń so oògùn sí. Ní ọ̀dọ̀ tèmi, ẹ lè dédé wá bá mi. Kẹ́ ẹ sọ fún mi pé nǹkan báyìí ni mò ń wá, kí dẹ̀ dédé lọ sọ́jà, kí n ra gbogbo nǹkan, kí dẹ̀ gbé kòkò kaná. Àwọn babaláwo kankan, àwọn olóògùn kankan tó máa ń ṣe nù. Ẹni tá máa ń ṣe nìyẹn, ní tó máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ di onírọ́ nìyẹn. Ó gbúdọ̀ mọ ẹbọ kó mètùtù,
ó gbọ́dọ̀ mọ bá ṣe ń dáfá ó gbọ́dọ̀ mọ bá ṣe ń ṣàyẹ̀wò tí o bá ti mọ fá tí o mọ bá ṣe ń ṣàyẹ̀wò irọ́ lẹ́nìyàn ó máa ra ó dẹ̀ ni ó máa tà ẹni tó bá ti tajà erùpẹ̀ owó òkúta náà gbà. àwọn èèyàn lè pè mí láti orílẹ̀-èdè ibi tán bá wà tàbí Nàìjíríà pé ẹ dákun ẹ bá rúbọ báyìí ẹbọ yọ̀dẹ̀ fín yọ̀dẹ̀ gbàmí tó bá wà. tí òun ló dáa jù tẹ̀rí iṣẹ́ òkèrè yẹn ló dáa jù láyé. torí ẹbọ máa fín lọ. ó máa ń dáhùn ni ó máa ń dáhùn gidi ni. ẹ jẹ́ ká wá gbapá bí wò gbogbo àwọn èèyàn tí mo ní nílùú òyìnbó gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọn kojú ìṣòro. irú ìṣòro báwo. kojú ìṣòro àìrí ìwé ìgbélùgbà àkọ́kọ́ èmi ń kojú ìṣòro lórí ọmọ èmi ń kojú ìṣòro lórí iṣẹ́ èmi ń kojú ìṣòro lórí àgọ́ ara tiẹ̀ gan fúnra ẹ̀ èmi tó wá ń kojú ìṣòro lórí ilé iṣẹ́ tó ní company tí n bá wá wò ó ẹlòmíì ó pè mí a ní Kọ́lá Láwọdé gbà wá torí ó mọ̀ pé mi yìí parọ́ torí ẹ ń bá máa dalẹ̀ ò ní dalẹ̀ bẹ́ẹ̀ni ó mọ̀ pé mi ò ní parọ́ wọ́n wàá pè mí màá wá ṣàlàyé fún wọn pé ẹ fara yín balẹ̀ ẹ má ti sẹ́ndì owó kankan sí mi màá kàn déédéé wo orí fóònù mi mo lè bá bí 150,000 naira ń bẹ̀ màá wá pẹ́ ni tó sẹ́ndì ẹ kàn sẹ́ndì ẹ̀ sí mi ni owó yín bẹ lákàǹtì mi èmi ò lè déédéé dáwọ́ lé iṣẹ́ oògùn kankan ṣíṣe láì fi ifá tọ̀. ẹ gbọ́dọ̀ fi ifá tọ̀. ó wá yà lẹ́nu pé ká fi ifá tọ̀ wípé ṣé kẹ̀yẹ̀ kan ṣoògùn pọ̀nbélé ni mo ní mọ̀jà ṣoògùn pọ̀nbélé tó bá fẹ́ ṣe oògùn pọ̀nbélé táwọn ìyá mi ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ bẹ́ẹ̀ ni tí wọ́n bá fọwọ́ sí kí ló fẹ́ ṣe oògùn yẹn ò lè ṣiṣẹ́ àwọn ìyá mi Ajíbọ́lá tán bá fi ọwọ́ sí kí ló fẹ́ ṣe ó wá ní babaláwo kan pé oníṣègùn yẹn ní kò ń ṣe ajẹ́ ẹ̀gùn mo ní tó bá ṣe ajẹ́ ẹ̀gùn tán ìyá mi ò bá fọwọ́ sí náà nǹkan kí ló fẹ́ ṣe ó wá ní kí ni solution mo ní sọ pé agbára rẹ ti pin ibi tí solution wà ní ètùtù the best ká rúbọ ká sì fi ká kọ́kọ́ fi ifá wò number one tó jẹ́ atọ́nà ká fi wò ó wá ní ṣé mo dẹ̀ ṣúọ̀ pé yóò ṣiṣẹ́ èmi náà wá ń bi ẹ̀yin náà léèrè náà bó ṣe bi mí léèrè pé bàbá sẹ́yìn náà dẹ̀ ṣúọ̀ pé tá a bá fi ifá tọ́nà fún gbogbo àwọn èèyàn tí ń dojú ìṣòro tán kojú ìṣòro nílùú òyìnbó tán kojú ìṣòro lórílẹ̀‐èdè Nàìjíríà ẹlòmíín gan ó pè mí a ní ọ̀rọ̀ ayé ń ti sùn ìkan ti ẹ̀ pè mí ó ní bẹ́ẹ̀ ṣe ń wò mí àyè ẹ lè má rí mi pè mọ́ láíláí tó wọn tí mo ti láyé o mo ní kí ló dé ó lòun ti fẹ́ lọ pokùnso pokùnso ń bo ó lòun kàn ní kò sọ fún mi kó fẹ́ lọ pokùnso ni pokùnso níbo níbi tí ayé rí ó ti da tó lọ fẹ́ lọ pokùnso mo fẹ́ kẹ́yìn náà mọ́ bá mi jẹ́rìí kẹ́ mọ́ bá mi sọ fún wọn wípé solution sì wà sọ̀rọ̀ ayé wọn. Bàbá solution wà dáadáa kò sí ìṣòro tó dé bá ènìyàn láyé tí ò ní solution ó kàn ṣe pé àkúnlẹ̀ èèyàn làdáyé bá adélé ayé tán lójú kan gbogbo wa. ṣe rí ó ní bélédù á ṣe pín o ẹlòmíì ó pín ọlá ẹ̀ pé yóò ní ọlà láti àárọ̀ di alẹ́ òmíì láti àárọ̀ di ọ̀sán òmíì láti ọ̀sán títí di alẹ́ ṣe wá rí ìṣòro kò sẹ́ni tí ò lè ní kò sí ilé tí ò sí ìṣòro ńbẹ̀ ṣe rí gbogbo ìtẹ́rí tó ń ṣẹlẹ̀ yẹn tí ó bá ti tó àkókò tí Ọlọ́run fẹ́ mú ìṣòro kúrò ní ayé èèyàn á gbé padà aláwo re ṣe rí tá bá ti gbé fàjà lẹ́rí pé mò ń tẹnu mọ́ fàmì yẹn ó dá mi lójú gan o ó dá mi lójú o kò sí fíìmù tí mi lè fi ṣe ní ifá yìí náà kò sí torí tá bá ti ń parí ètò yìí màá béèrè nǹkan kan lọ́wọ́ yín màá wò bẹ́yẹ ìjà náà tí fáwọn afilá tó bá fi tí fáyẹn bá fi wá lè lọ parọ́ màá wá sọ lórí social media pé bàbá yìí onírọ́ ni o èyí tí mo láìkì jù nìyẹn irọ́ ni ń pa o ẹ má jà ṣe nǹkan kan fún wo àní tí mo ń fẹ́ jù láyé mi nìyẹn ṣe rí tá bá ti gbé fàjànlẹ̀ tí fá bá ti sọ pé ẹ lọ ṣe báyìí tá bá ti ṣe yóò rí bẹ́ẹ̀. A jẹ́ wípé sọ́dọ̀ tẹ̀yin nìkan ní ti máa ń rí bẹ́ẹ̀ ni àbí ọ̀dọ̀ gbogbo àwọn babaláwo. Kì í ṣọ̀dọ̀ tèmi nìkan ṣùgbọ́n àwọn babaláwo tó sì máa ń ṣòótọ́ bíi ti tèmi wà. Táwa náà sì mọ̀ pé àwọn lágbájá báyìí ń ṣòótọ́. Torí àwa babaláwo kan kóra àjọ tájọ máa ń ṣèpàdé àjọ máa ń sọ fúnra wa. Má sáré kọjá kádàrá o. Má borúkọ ara ẹ jẹ́ o. Ẹlòmíín wà tó bá ṣèbàjẹ́ tó ṣe títí ọmọ ẹ sì tó máa jẹ́ yóò jẹ nínú ìyà yóò jẹ nínú ìyà yẹn so babaláwo wà tó mọṣẹ́ tó mẹbọ tó mẹtùtù dáadáa tó confirm yes ṣùgbọ́n ṣe rí àwọn tá à ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ wọn
ibi tán ti gbéra wọn lọ ó ti pọ̀ jù. Ẹlòmíì á máa ṣe nísìsiyìí tá tó bá ṣoògùn yìí fún ẹ nísìsiyìí kó tó di ọjọ́ mẹ́ta owó ti dé, ó ti wà òkè, wá ti máa rí jẹ, wá ti máa rí mu. Irọ́ dẹ̀ ni. Ṣùgbọ́n àwa ò rúbọ, á béèrè lọ́wọ́ Ifá. Ifá kí ni ká ṣe fún lágbájá tọ̀nà lágbájá òfin là? Ifá ò júwe fún wa. Tá bá ti ṣe ọ̀nà ó là. Ẹ wo ìkànnì Yorùbádùn online TV náà ni gbogbo wa tẹ́ ti ń wò látàárọ̀. Ẹ rí wípé olúkálùkù yóò ti rí nǹkan kan dì mú nínú ètò tí mo gbé jáde yìí. Olúkálùkù nílẹ̀ yìí àti lókèèrè lẹ́ àti diaspora wọ́n á ti rí àwọn nǹkan kan dì mú nípa ọ̀rọ̀ tí mò ń sọ yìí, nípa nǹkan tí mo ṣe yìí, tí ọ̀pọ̀lọpọ̀ ó sì ti máa yọ ibi tí tiẹ̀, ibi tí bàtà ti ń ta lẹ́sẹ̀, tí ó ti máa yọ nínú ọ̀rọ̀ tí babaláwo yìí sọ. Wọ́n á fàsìkò yìí sọ fún yín wípé àwọn kan wà lórí social media, ẹ má tẹ̀lé wọn o, tí wọ́n bá ti ń béèrè 500,000, 200,000, 300,000, 400,000, ẹ kọ́kọ́ máa pè mí kẹ́ tó di wípé ẹ lọ fún èèyàn lówó o. Èmi ò sọ pé kẹ́ dédé máa sanwó fún anybody tí mo bá gbé wá sórí ètò. Fún dí kan àti òmíràn ló jẹ́ kí n sọ bẹ́ẹ̀ o. Tó nígbà tẹ́nìkan pè mí, wọ́n náà fẹ́ bóun ṣe oògùn ajẹ́ẹ̀gùn, wọ́n ní kò mú 350,000 naira wá. Ajẹ́ẹ̀gùn lásán. Ṣé rí ẹnìkan tí ẹ pè mí lọ́jọ́ kan ẹ máa tó sọ ni. Ó náà sọ fún un pé kóun wá máa yẹ ìṣẹ̀dá òun wò. Mo wá ní ìṣẹ̀dá ẹ ní ẹ kóun máa rú oúnjẹ tó lè máa jẹ àti oúnjẹ tí ò yẹ kóun máa jẹ. Mo ní rọ́ ni mo ní kó fún àwọn babaláwo yẹn ní nọ́mbà mi kan pé nọ́mbà mi. Kójú wa ọjọ́ kojú àbí ká bára sọ̀rọ̀. Ó lóun máa lọ dífá níbì kan. Ó ná pé odun fà kan fún, ó ná sọ pé òun ò tún gbọ́dọ̀ jẹ iyán, pé iyán jẹ́ èèwọ̀ òun. Mo ní ká dáa fún babaláwo yẹn láyé. Dáadáa ló padà gbẹ̀yìn ẹ̀. Omi àsọ fún wọn sọ pé òun ò gbọ́dọ̀ jẹ iyán ògbìgbò. Òun ò gbọ́dọ̀ ṣe báyìí. Mo ní irọ́ ni gbogbo ẹ̀. Irọ́ pátápátá ni. Odun fà wo ló dá fún ẹ tó ní ò gbọ́dọ̀ jiyán? Ká wá proof ẹ̀. Irọ́ ni. Irọ́ ni wọ́n kàn kóra wọn jọ síbẹ̀. Tá fi ń para ẹlòmíì ò mọ fá. Ẹjọ́ lásán lẹlòmíì ò mọ tọ̀rún mi lábọ̀ ẹbọ ní oníkámú ṣe àti gbọ́ pé nìkan àti ṣe gbá àti ṣàwo. Bàbá ẹjá máa ṣèdánwò fúnra wa. Ẹ máa pe àwọn babaláwo yẹn ní méjì méjì. Tí ẹ bá lè ṣe ìgbìyànjú yìí fún wa, ẹlòmíì ò kó gbà wọlé. Bíbó ni ẹ yẹ ṣàlàyé àwọn èèyàn gbọ́ wa. Ẹ ṣe bẹ́ẹ̀ ṣe máa ṣe fún wa nìyí. Ẹ bẹ̀rẹ̀ ìdánwò, ẹ máa dán wa wò. Ẹ máa pè wá fún interview. Ibẹ̀ ni wọ́n ti máa balẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ kàn déédéé gbé ẹnìkan wá, kì í ṣe igi kì í ṣọ̀pẹ̀, lágbájá jókòó. Ẹ bá wa dáfá fún lágbájá yìí. Ibi tí yóò ti balẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ kó fá kan orí ẹ̀, ẹni kó dáfá fún, kó sọ ohun tó rí. Kì í ṣe pé ó ní ó mẹ́bọ sí ẹbọ ló ṣe ìyẹn ṣe kankan. Ẹ já sọ ohun tá a pè ní ìṣòro ayé. Bí tí mo lọ gangan nu. Ìṣòro yẹn gangan òun ni ká sọ. Mo lọ sí ìlú kan, mo lọ ṣiṣẹ́ níbẹ̀. Wọ́n sọ fún mi, mo lọ kó fá fún yàn ni. Ìgbà tí mo ṣiṣẹ́ dé stage kan, mo lọ́rùn mi lá sọ fún mi pé títí ọjọ́ mẹ́ta òní òjò rọ̀ ní ìlú yìí. Wọ́n dẹ̀ lóòjò ti rọ̀ ní ìlú yẹn nígbà yẹn. Gbogbo ohun tí mò ń sọ yìí nísìn ọdún yìí ni kò tí ju ọ̀sẹ̀ kan nísìn. Mo ní Ifá sọ pé òjò rọ̀, màmá yẹn wá dá mi lóhùn ọmọ Delta ni. Ó lóòjò tán ti expect láti bí oṣù kan oṣù méjì sẹ́yìn lèmi sọ pé òjò máa rọ̀. Mo lè mi kọ́ o. Ifá sọ pé òjò máa rọ̀ títí ọjọ́ mẹ́ta. Òjò yẹn rọ̀ o. Ó rọ̀, evidence ẹ wà lọ́wọ́ mi ní tí mò ń sọ yìí. Ẹnikẹ́ni tó bá ti ń ṣe babaláwo tó ti ń ṣe fá tí ò ti lè máa sọ àrídájú Ifá kò mọ̀. Ẹ wo ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu bàbá tí mo gbé wá, tó sì jẹ́ wípé wọ́n ṣàlàyé fún wa wípé táwọn bá ṣe nǹkan fún ọ tí ó bá ti confirm, o láǹfààní láti wá gba owó rẹ padà. Wá gbà torí yóò ṣiṣẹ́ kò sí ní tó ní. O láǹfààní, ẹ bá rí pé wọ́n ti gbé àwọn nǹkan kan kalẹ̀. Bẹ́ẹ̀ni, wọ́n gbé olúgbòhùn kalẹ̀, wọ́n ti fi ṣépè pé táwọn bá ṣèké. Kò mi ṣèké, mi sọ̀dàlẹ̀, mi parọ́ fún yàn. Lọ mú trillion wá, lọ mú million wá, lọ mú 1,000 kan tó ṣe kinní wá. Ìyìn tí ọ̀rọ̀ ẹ bá jọmọ́ ni màá sọ fún ẹ. Tó bá wù ẹ́ tó bá padà wá dúpẹ́, wù ẹ́ tó bá wá máa lọ. Ebi epigun dalẹ́ kì í pàkàlà dòwúrọ̀. Ẹ wo, a máa dùn mọ́ wa
yóò mọ kòrò máwọn ọ̀tá wa láṣẹ Èdùmàrè torí wọ́n ní ká pa apá wọ́n ní ká máa mọ̀ wọ́n bí wá lè rí wọn lẹ́ran kí ni alẹ́ran òkété kí kọ́ máa rí wa kété àìsàn kọ́ máa rí wa kété kí ìbànújẹ́ kọ́ máa rí wa kété kí towó tọ́ ọmọ kọ́ wa mọ̀ ìyálé gbogbo wa torí ọlá ló bí ilẹ̀ ló bí àtẹ̀pẹ́ yìí ló bí olókun sàn ní ajé olókun sàn ní ajé ló bí ẹja gbọrọgbọrọ tí bẹ nínú omi yóò mọ dùn mọ́ wa o torí igba ò lọ́wọ́ igba ò lẹ́sẹ̀ ọmọ aráyé ní gbégbá gòkè ọwọ́ lọ́wọ́ ẹsẹ̀ lẹ́sẹ̀ ní gbọmọ tuntun dàgbà bẹ́ẹ̀ni ó fẹ́ dàbí ọ̀fọ̀ lójú gbogbo ẹ̀yin yẹn tẹ́ ń gbọ́ mi àbí Akọ́láwọlé Aláwọdé ló kọ mi o torí ẹsẹ̀ kan légélégé báyìí ní fi ń gbòkó lọ́wọ́ olóko ẹsẹ̀ ká ànàmọ́ ní fi ń gbọ̀nà lọ́wọ́ ọlọ́nà. ṣé babaláwo lẹ́yìn ni. àwọn ọdún mọ́ wa kò ní kan mọ́ wa lásìkò ó di olóbìrípo lónìí mo ló di olóbìrípo lórí gbígbà tó bá ká ọ̀pẹ aka lólóbìrípo àmọ́ dùn mọ́ wa kò ní kan mọ́ wa láṣẹ Èdùmàrè gbogbo yìí ti rí nǹkan tó ṣẹlẹ̀ Akọ́láwọlé Aláwọdé ló kọ mi ipá òkúrò èlùbọ́ tí ń ṣinú odó gbọ̀nràn torí àtọ̀tún àtòsì lẹ́yìn lè fi kórè wọ̀lú àmọ́ dùn mọ́ wa o 0030851686 ní nọ́mbà mi 08030851686 ní nọ́mbà mi fún gbogbo àwọn èèyàn tán bá fẹ́ sọ̀rọ̀ tán bá nílò nọ́mbà bàbá yìí ẹ máa pè mí ẹ máa pè mí èmi ò wá máa dífá lọ́dọ̀ bàbá yìí ẹ wá máa rí oríṣiríṣi fíìmù ẹ wá máa rí oríṣiríṣi bí ayé yóò ṣe máa dá nílùú èbó yóò dá o ẹ máa rí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe máa ríwé ìgbélùgbà torí ìyá bàbá yìí ti sọ wípé tí n bá ṣe nǹkan fún tí ọba ti kọ̀ǹfàmù ẹ̀ràn olóòtú agbowó mi padà ẹ gbà á a máa dùn mọ́ wa o láṣẹ Èdùmàrè a máa dùn mọ́ wa torí láṣẹ Èdùmàrè mo ní yóò máa dùn mọ́ wa ní gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí níbi gbogbo tẹ́ bá ti ń wò mí jákèjádò lórílẹ̀‐èdè Amẹ́ríkà ni ní France ni ní Dublin ni ní European country ni níbi gbogbo tẹ́ bá ti ń wò mí a máa dùn mọ́ wa kò ní kòrò mọ́ wa láṣẹ Èdùmàrè ó wò kété kó gúnyán ìsà òkété ni ògbódò ó wèrè gángan kó gẹrun orí ẹ̀ ọ̀nà lọ́pọ̀ fún wèrè ẹ wò kò mọ́lé bàbá ni láṣẹ Èdùmàrè Akọ́láwọlé Aláwọdé ló. kòkòkò la ó mọ̀ràn fàdítì kọ́ ọmọ rẹ kó mọ̀ kọ́ kó mọ̀ ká èdè Yorùbá èdè tó ṣàpèjúwe bá a ṣe tó bá a ṣe fẹ̀ tó nílẹ̀ Oòduà àwọn ọmọ káàárọ̀ oòjíire èdè Yorùbá èdè tó lẹ́wà jùlọ nínú èdè ni yorubadunonlinetv ìkànnì tó dára ni ẹ máa wò ó kẹ́ ẹ subscribe síbẹ̀.